wọ́n gbọ́rọ̀ yín wà. Ọba ìkàlẹ̀. Ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan ni. Okay. Ẹ jọ̀ọ́ tí èèyàn bá ní ọ̀rẹ́ tí èèyàn finú tán tó wá betray èèyàn, ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí èèyàn lè ṣe fún irú ọ̀rẹ́ bẹ́ẹ̀? Ṣé Kristẹni ni àbí Mùsùlùmí? Kristẹni. Kò sí nǹkan tí a lè ṣe fún àṣegbé ló ṣe. Torí Bíbélì ti sọ fún yín wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. Ó ní ègbé ni fẹ́ni tó fẹ́ lẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Bíbélì ò sọ fún yín pé kẹ́ trust anybody. So tẹ́ bá ti jẹ́ Kristẹni, gbogbo nǹkan tó bá ṣe fún yín àṣegbé ni. Torí wípé ẹ kọ̀ láti gbóhùn Olúwa Ọlọ́run yín. Ó ní tí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ̀, ìbùkún wọn yóò sì jẹ́ tirẹ̀. Bíbélì sọ wípé okay, jẹ́ ká ṣe báyìí. Ṣé ẹ ní Bíbélì síbẹ̀? Ilẹ̀ ọkọ̀ mo ní bí bẹ́ẹ̀ ilẹ̀ kò síná. Kò sí náà tẹ̀lé fi ka. Yeah. Ẹ̀ta ló lè bá wọn ka Bíbélì níbí yìí. Ó ní Bíbélì kan tí fẹ́ kà fún yín. Ta ló lè bá wọn ka Bíbélì níbí yìí? Post comment. Bíbélì tó wà lórí bẹ́ẹ̀ dídá. Bá mi lọ sí Mẹ́kà fún wọn. Mẹ́kà. Ta ló lè ka Bíbélì? Hello, sir. Ṣé ẹ lè bá wọn ka? No problem, sir. Is it Yoruba or English? Anyone tẹ́ bá fẹ́ ni bilingual ni mo ní, sir. That's very good. Ó yá, ẹ lọ sí Mẹ́kà chapter 7 verse 5. Okay, mo ń bọ̀, sir. Mika 7:5. Yeah. Okay. Yorùbá àbí English, sir? Yorùbá ní kẹ́kà. Ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́. 1, Ẹ má sì gbẹ́kẹ̀lé amọ̀nà kan. 2, Pa ilẹ̀kùn ẹnu rẹ mọ́ fún ẹni tí ó sùn ní ọ̀ọ́kán àyà rẹ. that is your wife. Olórọ̀ tó lè sọ fún ìyàwó. Olórọ̀ tó lè bá ìyàwó sọ. Ká tó wá sọ pé ọ̀rẹ́. Tó wá lọ ń trust ọ̀rẹ́. Ẹni Nǹkan tí téèyàn bá fún ọ̀rẹ́ ní nǹkan tí bá yá ọ̀rẹ́ mi, mo fún un mi ò yá. Má ṣe gba ọ̀rẹ́ kan gbọ́. Authority ni. There is difference. That is why tí bá gbọ́ tẹ́lẹ̀ mi sọ pé you are a Christian. Àwọn àṣírí tó wà nínú Christian wọn ò fi hàn yín. Èèyàn lè ka Bíbélì yìí nísìnyí kó wá sọ fún mi wípé òun lọ́rẹ̀ kan ọ̀rẹ́ kò rí kò sùn. Òun máa sọ àṣírí òun fún. Àbí ọ̀rẹ́ yẹn fẹ́ lọ yáwó ní báǹkì kó sọ pé òun fẹ́ lọ dúró fún. Kàbí ibi tó ti ń jẹ́ kó sọ pé ó fẹ́ wá fi àṣírí yẹn hàn ọ̀rẹ́ yẹn. Definitely ẹnìyàn kò ṣe Christianity gidi. Má ṣe gba ọ̀rẹ́ kan gbọ́, má ṣe gbẹ́kẹ̀lé amọ̀nà kan. Àwọn wo lámọ̀nà? Yìí ni pásítọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni ó lọ́rọ̀ tó lè bá pásítọ̀ ẹ̀ sọ. Pásítọ̀ tí kọ́lé, ó lọ sọ fún pásítọ̀ ẹ̀ pé ó ti ralẹ̀, ó ti mọ̀ pé ilẹ̀ ó máa padà tá wá fi wà ẹ̀sán ni. Torí pásítọ̀ ẹ̀ máa gbógun tì ẹ́ spiritually, á gba àdúrà ká ẹ̀sán bá afọpọlọ àfẹ́rí owó tó yẹ kó fi kọ́lé à ń rè gbà lọ́wọ́. So ìdáhùn yìí ni ẹ̀sẹ̀ tún ní ìbéèrè mi. ẹ má bínú, mo dẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan, sá. Mo ń rò. Kò tí kàn yín. Bíbélì lẹ́yìn sì wá kà. Ẹ sì hold on. Yes, sir. No, mo ti wà okay. Ẹ ti wá okay. Yeah, ẹ ṣe. Ẹ bọ́ ń bẹ̀. Ẹ fẹ́ kú. Ó yá mo ń gbọ́ ìpèrè tí yìí. Ẹ kalẹ́, sà. Christian lèmi, sà, but mi ì ní parọ́ fún yín. Nínú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ máa ń sọ, àwọn àríkọ́gbọ́n gidi mi ò ní parọ́ fún yín. I'm a Christian and I'm a man of God. Àwọn àríkọ́gbọ́n gidi ó máa ń wà nínú ọ̀rọ̀ yín gan gidi, but mo kàn wá fẹ́ béèrè kan, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú.
kẹ̀kọ́ dá mi nù nínú ìrìn àjò bẹ́ẹ̀ ṣe máa ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn kí ni ẹ má bínú orí ìpele ìgbàgbọ́ wo ni ẹ̀yin gangan lè fọwọ́ sọ̀yà wípé kí àwọn ènìyàn pé kán dúró lé ẹ má bínú sà orí ìpele ìgbàgbọ́ wo pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ lẹ́dí sọ pé kí àwọn ènìyàn pé kí wọ́n dúró lé because ẹ̀kọ́ pọ̀ nínú ọ̀rọ̀ yín gan like seriously àbúrò mi dó pẹ̀lú mi ó jẹ́ kó yé mi wípé ó dàbẹ̀ ní pé èèyàn ti ka bíbélì tinú tẹ̀yìn ó ti ka kùránù tinú tẹ̀yìn mo ti rí pé kò sẹ́ni tó lè wín yín nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta but ewu gan lẹ́fẹ́ fi ẹsẹ̀ àwọn ènìyàn gan lè fọwọ́ sọ̀yà láti fi ẹsẹ̀ àwọn ènìyàn tọ̀ ìbéèrè mi nìyẹn sà ẹ ṣé sà. ẹ̀sìn tí ẹ fẹ́ kí a fi ẹsẹ̀ àwọn ènìyàn tọ̀ àbí. bẹ́ẹ̀ ni sà tẹ́ lè fi ẹsẹ̀ àwọn ènìyàn lé. ẹ padà sínú ìwé Jákọ́bù kẹ́ lọ gbọ́ ẹ̀sìn náà. gbogbo ẹ tó James àbí. Jákọ́bù ni ẹ̀sìn tí mo fẹ́ kí gbogbo àgbáyé máa ṣe. yes sir yes sir. chapter kí ni sà. wọ́n bọ̀. Oya Jacob chapter 1 verse 27. ìsìn mímọ́ àti àìléèrí níwájú Ọlọ́run àti bàbá ní èyí láti máa bójútó àwọn aláìní baba àti àwọn opó nínú ìpọ́njú wọn àti láì pa ara rẹ mọ́. ẹ padà sẹ́yìn díẹ̀. ẹ ti mí sí ibẹ̀ yẹn ẹ tún padà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ìsìn mímọ́ àti àìléèrí níwájú Ọlọ́run àti bàbá ní èyí láti máa bójútó àwọn aláìní baba àti àwọn opó nínú ìpọ́njú wọn àti láti pa ara rẹ mọ́ láì lábàwọ́n kúrò ní ayé. ó ti tán. ẹ̀sìn tọ́lọ́run àpòfò nìyẹn. láti máa ẹ̀sìn mímọ́ tí kò léèrí tí kò ní ìdọ̀tí kìí ṣe kìrìsìtẹ́nì. ẹ̀sìn mímọ́ tí kò léèrí tí kò ní ìdọ̀tí kìí ṣe mùsùlùmí. ẹ̀sìn mímọ́ tí kò léèrí tí kò ní ìdọ̀tí kìí ṣe aláwo. ẹ̀sìn mímọ́ tí kò léèrí ni wípé kó máa bójútó àwọn aláìní baba kí o dẹ̀ máa bójútó àwọn kókò dẹ̀ pa ara rẹ mọ́ kó láyé ní àìní àbàwọ́n kórúkọ ẹ má bàjẹ́ ó tán nǹkan tó lọ ń bèrè lọ́wọ́ ẹ̀ máa ti wọ́n nìyẹn. That is a pure religion. ẹ kà ní English. lákàtà so ìyẹn ni pé kìrìsìtẹ́nì tó bá wà báyìí tí ò bá ṣàánú kò sin Ọlọ́run. ok ẹ padà sí ẹ jẹ́ kí bí bíbélì dáhùn question yẹn ẹ jẹ́ kí bí bíbélì ẹ padà sí verse 20 ẹ padà sí chapter 26 yẹn ẹ ka chapter 26 yẹn. verse 26. yes. bí ẹnikẹ́ni bá rò pé òun sin Ọlọ́run nígbà tí kò kó ahọ́n rẹ̀ níjàánu ṣùgbọ́n tí ó ń tan ọkàn ara rẹ̀ jẹ ìsìn Olúwa rẹ̀ asán ni. gbogbo èyí tẹ́ ń sọ pé ọba Sólómọ́nì yẹn ìyẹn rádaràda wo ní ọmọ ìsùn ni bíbélì sọ wípé ìsìn yín asán ni torí pé ẹ kó ahọ́n yín ní ìjánu kì í ṣe tiyín láti ṣèdájọ́ anybody. yes. iṣẹ́ tí a gbélé yín lọ́wọ́ ni wípé kẹ́ ẹ máa ṣe àìnú kẹ́ ẹ máa sọ òtítọ́. bíbélì nígbà tí bíbélì kan máa wá sọ̀rọ̀ níwájú lọ́hùn ó ní àwọn tó bá fẹ́ sìn mí ó ní wọ́n máa sìn mí ní ẹ̀mí àti ní òtítọ́. John chapter 4 nìyẹn sàn. So what are we serving today? What ẹ̀sìn làwa gbé lórí àgbé àánú lórí. Ká ní pé bí a ṣe gbé ẹ̀sìn lórí àti gbé àánú sórí ni ayé Nàìjíríà ò bá dájú báyìí lọ. Tí gbogbo wa bá lè tẹ̀lé bíbélì yìí sọ láti ẹ̀sìn mímọ́ àti àìléèrí níwájú Ọlọ́run àti bàbá nìyí láti máa bójútó àwọn aláìní baba àti àwọn opó nínú ìpọ́njú wọn kó dẹ̀ má jẹ́ kórúkọ ẹ̀ bàjẹ́ ó ti èsì tọ́lọ́ ń bèèrè lọ́wọ́ mi. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. No, I'm okay sir. God bless you sir. More strength sir. God bless you. All right sir. Good night sir. a máa lọ fẹ́ powó lórí íńtánẹ́ẹ̀tì a máa kọ́ ti bẹ̀yẹn.
kí àwọn pásítọ̀ yín náà tún lọ gbọ́ yín ẹ̀sìn. I'm a Christian. I'm a born again. You are Jomina Bunati with your born again. Read your Bible carefully. Wàá mọ nǹkan tó yẹ kó ṣe, wàá mọ nǹkan tó yẹ kó ṣe. Bíbélì máa dì ẹ́, á tú ẹ sílẹ̀. Kí ìkan wà nínú Bíbélì tí everybody gbọ́dọ̀ máa fi ṣeré. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, that pronunciation means bó bá farabalẹ̀ ka Bíbélì tá a gbélé ẹ lọ́wọ́ yẹn, ìbùkún wọn yóò sì jẹ́ tìrẹ. Ẹ ò kì í ka Bíbélì ìdámẹ́wàá lẹ́yìn ló ń kà. Àwọn pásítọ̀ yẹn wọ́n máa lọ cross yín níwájú. Àwọn ibi tó yẹ kẹ́ ti rí àṣírí wọn ò ní jẹ́ kẹ́ débẹ̀. It is a pity for this generation. Read your Bible carefully. If you want to be a Christianity is good, but read your Bible carefully. You will understand. If you want to be a Muslim, read your Al-Quran carefully. You will know what to do. You will know tí àfáà bá ń purọ́ wàá mọ̀. Tó bá ń sòtítọ́ wàá mọ̀. Tó bá fẹ́ sí awo, gbìyànjú kó mọ̀ nípa odù Ifá. Kó mọ iwájú odù Ifá, kó mọ ẹ̀yìn ẹ̀, kó mọ àárín ẹ̀. Tí awo bá fẹ́ gbá ẹ wàá mọ̀. Iṣẹ́ gbogbo nǹkan tí mo fi gbé sí ayé mi ṣe nìyẹn. Mi ò kàwé, mi ò lọ sí school. Mo fi ń wádìí ayé kiri ni. Ọwọ́ wa dẹ̀ ti tẹ́ ẹ̀kún ìdá. But nǹkan tó kàn dùn mí, àdẹ̀dẹ̀ mọ̀ nǹkan tó lọ́n lè ṣe. Ká nígbà lè rí nínú ẹ̀yin tẹ́ ẹ kàwé nísìn, kẹ́ wá dàbí èmi, kẹ́ wá lọ jẹ president. Ẹni tó lè handle Nàìjíríà nìyẹn. Kò ní ìmọ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, kò ní sórí. Kò tún kàwé pẹ̀lú. Kó wá lọ jẹ president. Ẹ rí wípé Nàìjíríà máa gún. But apá kan lè gbogbo ẹ̀ fi ń fò. Ìwọ tó kàwé tó jẹ́ pé Mùsùlùmí nìkan ni ẹ, apá kan ló fi ń fò. Ìwọ tó kàwé tó jẹ́ pé Kìrìsìtẹ́nì nìkan ni apá kan ló fi ń fò. O kó gbogbo ẹ̀ mọ́ra. Ẹ tó bá fẹ́ rúlu àgbáyé, o gbọ́dọ̀ kó gbogbo mẹ́ta mọ́ra. Tí Kìrìsìtẹ́nì bá wá, kó wọn, kó fi béèrè pa. Kí àwọn pásítọ̀ yín wá síwájú mi kí béèrè question mẹ́ta lọ́wọ́ wọn. Mẹ́ta péré. Wọ́n máa yàgbẹ́ bára, wọn ò ní rí dáhùn táyé máa fi parẹ́. Àwa ò ní béèrè wípé Bible verses wo ló sọ báyìí báyìí. Torí wàá mọ̀ yẹn, ìyẹn lẹ lọ ń gbé sórí ní theology. Àwa ò mọ̀ yẹn, a ò fẹ́ mọ̀. A ò ní ìdàtí gbé Bíbélì sórí mọ́. Ẹni Bíbélì, ẹni Bible tí mo bá fẹ́ mọ̀, máa gọ́gùn ẹ̀ jáde nísìnyí. A ò ní ìdàtí gbé verse sórí mọ́. Àwọn pásítọ̀ kan wà tó lè gbé verse gbogbo àgbáyé sórí. Èmi ò ní béèrè verse lọ́wọ́ ẹ̀. Are you a Christianity? Ní bẹ́ẹ̀ ni. Can you define Christianity for me? Àwọn tó ń tẹ̀lé àpẹẹrẹ Jésù. Àwọn ọmọlẹ́yìn Jésù, àbí? Ṣé ọmọlẹ́yìn Jésù ni wọ? Kàbọ̀ máa lè. Ọmọlẹ́yìn Jésù ni mí o. Ṣé Jésù dóbò? Ṣé Jésù dóbò? Ta ló fòbòdì dójọ́? Are you a Christianity? Ṣé Jésù bímọ? Kí ló tí wọ́n fi bímọ? Ó máa di wò mí wò ẹ́. Ṣèbí ẹni tó ń tẹ̀lé ṣèbí ó yẹ kó farawẹ́ ẹ tó ń tẹ̀lé ni. Ó yẹ kó tẹ̀lé ìlànà ẹni tó ń tẹ̀lé. Ìlànà ẹni tó ń tẹ̀lé ṣó dóbò bímọ. Ta ló fi jọ, ta ló fi ká máa dóbò jọ? Irú àwa níṣẹ́ ọmọ ìsùn làwa. Àwa lè dóbò bó ṣe wù wá. Ṣèbí ọmọ Jésù ni wọ́. Gbẹ́sẹ̀ kó tẹ̀sùn mọ́lẹ̀. Bí o bá ti bímọ ò kì í ṣe ọmọ Jésù. Jésù ò mọ̀ ẹ́. Torí o tẹ̀lé àpẹẹrẹ Jésù. Tó bá ti dóbò ò kì í ṣe ọmọ Jésù. Tó bá ti bú olóṣó ò kì í ṣe ọmọ lẹ́yìn Jésù. Torí Jésù wà lẹ́yìn àwọn olóṣó throughout tó fi ṣe gbogbo iṣẹ́ ẹ̀ nínú Bíbélì ni. Olóṣó mélòó ló mú wá sọ́dọ̀ Jésù? Ṣé ẹyọ kan àbí méjì? Yẹ kí n wo inú Bíbélì mi. Yes. Okay, yes. Méjì ni. Ìkan wá fi inú nu lẹ́sẹ̀. Ṣé Maria Magdalene ló wá fi inú nu lẹ́sẹ̀ ni? Kàbókọ̀ wọ ẹ̀mí méje kó lára yẹn.
nígbà tí kan wá tó wá fi irun nu Jésù lẹ́sẹ̀, nígbà tí àwọn Farisí rí àwọn Farisí ìgbà yẹn làwọn Kìrìsìtẹ́nì òde òní oye tó rí ó fúlì tí wà lé pé kí ni ẹ bá fẹsẹ̀ experiment má kàn gbé síbí fún mi kàn fọwọ́ tì sí sáré fún mi fẹ́ fẹsẹ̀ experiment ó máa fast. Ìgbésí àárín méjì bí wa fẹ́ fẹsẹ̀ experiment oògùn kan bóyá lọ gbé kíní yẹn wá fleet yẹn mo fẹ́ wò bí wọ́n pa ìta ló wà ẹ̀sìn lọ pa má dọjọ́ mi má disturb program tí mo ṣe ní ìráyè ẹjọ́ o. Jésù gbogbo ìgbésí ayé Jésù ó fi sáìdì olóṣó ni kí wá ìwọ pásítọ̀ tó bá ti ń bú olóṣó o kì í ṣe èèyàn lọ olóṣó àkọ́kọ́ tó kọ́kọ́ wá sọ́jọ́ Jésù nígbà tó fi irun orí ẹ̀ tó fi nu ẹsẹ̀ Jésù nígbà tí àwọn Farisí nígbà tó máa rí àtàwọn ọmọlẹ́yìn Jésù. Nígbà tó máa rí wọ́n ní wọ́n ní àbá ta gbogbo kíní yìí ká fi bọ́ àwọn tálákà. Jésù sọ fún wọn wípé ẹ̀yin ní tálákà ní ìgbà gbogbo ṣùgbọ́n obìnrin yìí ń ṣe kíní ní ìrántí ìsìnkú mi. Ní gbogbo ibikíbi tá a bá ti ń wàásù ìhìnrere ìjọba Ọlọ́run láyé àwọn máa dárúkọ arábìnrin níbẹ̀. That is point one. Ìkíní tó wá ní fásì kan lọ́hùn. Wọ́n ní Olúwa wá mú obìnrin níbi tó ti ń ṣe páságà ìyẹn tiẹ̀ ti lọ́kọ sílé ìyẹn àwọn yànlè nìyẹn. Ìdí nìyẹn kò sí wàásù tẹ́lẹ̀ ṣe láyé obìnrin máa yànlè ó ti wà láyé tẹ̀kọ́ sí kò sí wàásù tẹ́lẹ̀ ṣe láyé olóṣó máa pọ̀. Àwa mú arábìnrin níbi tó ti ń ṣe àgbèrè Olúwa kí ló fi Mósè sọ pé ká ṣe fún. Jésù ń wò wọ́n títí báyìí ó bẹ̀rẹ̀ sí ń kọ̀wé sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń kọ lẹ́tà. Wọ́n ní Olúwa yìí là ń bá wí a mú obìnrin níbi tó ti ń ṣe àgbèrè sẹ́ẹ̀ kí ló fi Mósè sọ kí ni ká ṣe fún. Mósè sọ wípé Jésù sọ wípé ìwọ tó bá mọ̀ pé ò dẹ́ṣẹ̀ rí aláùdà tó bá mọ̀ pé ò dẹ́ṣẹ̀ rí kọ́kọ́ mú òkúta kọ́kọ́ sọ́lù arábìnrin yìí. Bíbélì kọ kàrà ó sọ̀rọ̀ eléyìí tó ti dóyàwó léyàwó rí ilé kókó ní tá gbé eléyìí tó ti tọwọ́ bọ̀bọ̀ olóbò rí ilé kókó ní tá gbé eléyìí tó ti jalè rí ilé kókó ní tá gbé. Nígbà tí Jésù máa gbójú sókè aláùdàyà kàkàkà lójú ogun lé ó fèsì obìnrin náà arábìnrin àwọn tó wá fi ẹ̀sùn dà ó ní Olúwa gbogbo wọn ti lọ. So gbogbo ẹ̀yin tí wọ́n fi sùn tẹ́lẹ̀ gbogbo yín olóṣó ni gbogbo yín ẹ̀kan jambla ni ẹ̀kan di kòtò òfò mọ́rùn ni. So ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ ní kúre arábìnrin adarí àṣedídí rẹ jìlọ máa lọ láyà àti àlàáfíà ṣùgbọ́n má ṣe kíni má dẹ́ṣẹ̀ mọ́ kò sọ pé kó má sọ lóṣó mọ́. Contradict ayé àti ọ̀run inú kìrìsìtẹ́nì ló wà ẹlòmíín bá tó ipò jàjà lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan ẹni tó lọ ṣọ́ọ̀ṣì lénìí ìdíwé tó máa fi máa lẹ̀ lójú tó bá rí ẹ̀yin olóòsì ẹ̀ wá ṣọ́ọ̀ṣì àwa ní gbà wà láwo Ọlọ́run ò mọ̀ ẹ́. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ o
ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ n gbàgbé ọ̀rọ̀ rẹ jàre. Kọ́ mi lọ́rọ̀ rẹ o. Kì í ṣe ti fọ́ǹbù sẹ́, kì í ṣe tẹnu. Tó bá yẹ pé lóòótọ́ ìjọba ọ̀run wà ní, èmi ló máa kọ́ wọbẹ̀. Kì í ṣe ti ẹnu, kì í ṣe ti fọ́ǹbù. Pẹ̀lú bí mo ṣe ń dóbò tó yìí, tíjọba ọ̀run bá wà, èmi ló máa kọ́ wọbẹ̀ sẹ́. Torí mo mọ àpàdé àlùdé bíbélì, àpàdé àlùdé Quran, eléyìí tí àwọn pásítọ̀ tí wọ́n gbélé yín lórí fún ara wọn mọ̀ mọ́. Ilé nǹkan tọ́lọ́run fẹ́ mọ̀ mọ́, nǹkan tọ́lọ́run ò fẹ́ mọ̀ mọ́. Nǹkan tí Ọlọ́run fẹ́ òun ni wípé kí àwọn ayé lè ti pasẹ̀ máa yin Ọlọ́run. Ọ̀nà wo làwọn ayé lè gbà ti pasẹ̀ yin Ọlọ́run? Nígbà tí TB sẹ́ǹdì owó fún mi lọ́sàn-án yìí pé kí lọ fi ṣe fàájì, mo bọ́ sí kọ́nà, mo ní Olúwa mo dúpẹ́ o. Mi ò ní TB mo dúpẹ́ o. Mo ní Olúwa mo dúpẹ́. Ó ṣoore fún mi, mo fi yin Ọlọ́run, mo yin Ọlọ́run látara. Ṣé àwọn èèyàn lè yin Ọlọ́run látara ẹ̀ kàbí àwọn èèyàn máa ń bú Ọlọ́run látara ẹ̀ wípé ìgbà tó ọjọ́ lówó ń sì tó lọ rán tálákà lẹ́wọ̀n, tí tálákà ẹ̀ bá máa dẹ́wọ̀n, á ní Ọlọ́run ṣé ìwọ lóge lè dá mi. Wọ́n ti ara ẹ̀ bú Ọlọ́run, ikú pa ẹ́, ó pa ọmọ ẹ̀, ó pa ìyá ẹ̀, ó parandíran ẹ̀. Owó ń gùn ẹ́ àbí? Wàá ná lé stroke láìpẹ́. Ṣèbí owó ló ń gùn ẹ́? Ṣèbí ìyálà ìyá ẹ̀ ọ̀rọ̀ owó rí? O rẹ ní fowó ẹ bá jà, ó di tálákà, ẹni tó rí wípé kò tó ẹ. Tí owó bá ń gùn ẹ lọ bá olówó ẹlẹgbẹ́ ẹ jà. Bí owó bá ń tì ẹ tó bá push ẹ, lọ bá olówó tó tó ẹ tẹ́lẹ̀jọ tákù jà. Ṣùgbọ́n tálákà ó ní ó bú ẹ, ó ní kó rán lẹ́wọ̀n, ó ní kó lọ fìyà jẹ. Ọlọ́run fi tálákà yẹn ó fi test ẹ ni. Wípé nígbà tí tálákà bá bú ẹ tí wọ́n ò gbà, tó sọ pé àfi tó bá rán lẹ́wọ̀n, Ọlọ́run wá sọ fún ẹ pé mélòó mélòó lẹ̀ṣẹ̀ tó máa ń ṣẹ̀ mí tèmi ò gbé àìsàn lò ẹ́. Torí tẹ́lẹ̀ tó ṣe yìí, ó yá máa ṣàìsàn. Ikú wa pa ẹ́ pẹ̀lú owó orí burúkú tó sọ pé o ní tó sọ ẹ́ dò síwìn yẹn. Kí àìrá fọ́ ojú ẹ pẹ̀lú owó òfò tó ní. Bíbélì wá ṣe àkàwé kan nínú Bíbélì. Ó ní ọkùnrin kan jáde lọ, ó ní ó jẹ gbèsè 100. Ó ní ọkùnrin kan wà, ó jẹ gbèsè 50. Ó ní nígbà tí ẹni tó jẹ gbèsè 100 nígbà tó rí ẹni tó jẹ ní gbèsè, ó ní ó kúnlẹ̀, ó bẹ̀ẹ́. Ó ní bàbá olówó náà ṣe kí ni ó fi ilẹ̀ pé kó máa lọ. Ẹni tí wọ́n fi sílẹ̀ nísìn, nígbà tó ń lọ síwájú, nígbà tó rí ẹni tó jẹ ní gbèsè tí ò tó ìgbèsè tóun jẹ tó ń fi sílẹ̀. Bíbélì sọ wípé ó sọ asọmọ ní ọrùn, ó sì fi sínú túbú aláùdàyà. Bíbélì kà ó sọ̀rọ̀ síwájú, kó ní sẹ́ńtà láńlò yẹn wá àrùbó ní Bíbélì máa o lọ́gọ́gù ẹ o. Bíbélì sọ̀rọ̀ ìwọ tó àkókò yìí kì í ṣàkókò send request ẹ ṣáà dúró jẹ́ kẹ́ máa. Bíbélì sọ̀rọ̀ o. Kí ni Bíbélì sọ? Bíbélì sọ wípé nígbà tí ọkùnrin olówó náà gbọ́ wípé ọmọ ọ̀dọ̀ búburú tóun dáríjì kò dáríjì ẹlòmíì, Bíbélì sọ wípé ó sì lọ bá àwọn onítúbú wípé ọmọ ọ̀dọ̀ tó burú yìí wípé ó jẹun lówó pé òun dáríjì. Ó ní ṣùgbọ́n rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ tó jẹ lówó kò lè dáríjì. Ó yá ẹ yọ owó mi lára owó ẹ̀ kẹ́ fi ẹni ẹ sílẹ̀ kẹ́ wá fi òun sínú túbú kó máa gbé bẹ̀ lọ títí ayé títí ó máa fi rí owó mi san padà. Bẹ́ẹ̀ náà ni ìwọ olówó tí Ọlọ́run fún lówó tí tálákà ṣẹ̀ tó rán lẹ́wọ̀n. Bẹ́ẹ̀ náà ló máa ti ṣẹ̀wọ̀n ayérayé torí pé orí ẹ burú pẹ̀lú owó tó ní.
testing la fi tálákà yẹn ṣe fún ẹ, àdánwò ni. It's a testing. Ẹni tó gbọ́dọ̀ bẹ̀rù jù láyé tálákà ni. Ọlọ́run ò kì í rí ẹkún tálákà. Tó bá ní ìṣòro, tó bá ń la ìṣòro kan kọjá, lọ sórí fún àwọn tálákà tí a bá ń jẹ. Ètùtù tí mo máa ń ṣe nìyẹn. Àṣírí ògo mi ni mo fún yín lọ́fẹ̀ẹ́. Bí a bá jẹ ẹ́ gan, wá olùpọ́njú kó pa lẹ́rìn. Wá àwọn ọmọ wẹ́rẹ́ kó pa wọ́n lẹ́rìn. Wá ẹni tí ìyà ń jẹ kó tú lára. Ṣebí wọ́n fẹ́ gba ìtura ni? Ṣebí wọ́n wà nínú ìdè kan ni? Ìwọ náà wá ẹni tí ó wà nínú ìdè kó tú sílẹ̀. Bóyá wo ò ní gba ìtúsílẹ̀. Ṣùgbọ́n ìtúsílẹ̀ méjì ló wà. Ó fẹ́ tú ènìyàn sílẹ̀ nínú ìdè. Ó ń sọ̀rọ̀ sí ìdè tó tú yẹn, tára ẹ ló ṣe yẹn. Ẹlú ọba Solomon, ẹ gba $1 million yìí. Kẹ bá wa pín fún àwọn tálákà yẹn ní 10,000. Ẹ rárá máa pín, ẹ má jẹ́ bọ́ǹbù yín jẹ o. Ó ti bàjẹ́, ó ti borí tó ṣe yẹn jẹ́. Bíbélì sọ pé díẹ̀ ó tó fún ọlọ́gbọ́n ènìyàn. Ó ti tó di ọjà. Àsọjù ẹ ti tó pọ̀ jù. Ó ti gan tálákà. Ẹbọ ọgbà máa bóun ẹ kó pín 100 billion fún wọn, kò lérè mọ́. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀. Ṣé bẹ́ẹ̀ rí ìgbà tí mo pín oúnjẹ níjẹta? Ẹ dẹ̀ mọ̀ pé mo kanra gan. Ṣùgbọ́n àwọn Holy Center wá test mi níbẹ̀. Níbi tí mo ti ń pín oúnjẹ yẹn, ẹ rí wípé ọmọ kan ké. Tó bá jẹ́ pé mo wà lójú, tó bá yẹ pé mo wà lójú iná, tó bá yẹ pé ayé ìgbà kan ni mo máa jágbe mọ́ ọmọ yẹn. But immediately bó ṣe ké yẹn, Holy Center tọ̀ mí wá wípé tó bá jágbe mọ́ pẹ́rẹ́ ẹbọ àtètùtù tó fẹ́ ṣe yìí, ó bàjẹ́. Ṣé ẹ̀yin rí mi kí mi gbọ́mọ kékeré mọ́ra rí? Ọmọ tèmi tí mo bí gan mi ìgbé mọ́ra dé pé ó fẹ́ gbọ́mọ lọ́mọ mọ́ra. Bọ̀ mo fúnra lẹ́sẹ̀kẹsẹ̀, mo gbé ọmọ ẹ mọ́ra. Bọ́mọ ẹ ṣe dé ọwọ́ mi, ó dákẹ́ jẹ́. Holy Center ni. Tó bá yẹ pé mo fail dictation yẹn, ẹni tó send owó fún mi yẹn, owó yẹn loosed. Tó padà lọ wo fídíò yẹn, ó wà ní YouTube. Bó ṣe kún díẹ̀ kí pẹ̀rẹ̀ sí ń pín oúnjẹ yẹn, ọmọ yẹn ó bẹ̀rẹ̀ ariwo. Tí bá ya ẹ lábàrá. Ohun tó yẹ kó jáde nìyẹn. Ṣùgbọ́n Holy Center tọ̀ mí wá lẹ́sẹ̀kẹsẹ̀ wípé tó bá dópin, ó yá gbé. Ìgbà tí mo gbé mọ́ra, orí bó ṣe jẹ́. Bíbélì sọ wípé sórí àkíyèsára da, ìfúnra da. Ó níbi tó máa ti jà. Àwọn ibi míì wá sí bí dìdìrìn. Àwọn ibi míì wá react. Àwọn ibi míì ò ní sọ̀rọ̀. Bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. Ẹni tó bá ti lè máa mọ gbogbo àwọn key wọ̀nyẹn, a ní problem. Ilé ayé yìí rí kọ̀lọ̀kọ̀lọ̀ ni. Ṣùgbọ́n key tí mo ń fún ẹ lálẹ́ yìí, ìwọ tó bá ń la ìṣòro kan kọjá, especially ìwọ tọ́lọ́run kẹ́, tọ́lọ́run dá ẹ lọ́lá, ìwọ sáà wá ẹnìkan kó tú sílẹ̀ nínú ìdè. Bọ̀ tó bá fẹ́ tú ènìyàn sílẹ̀ nínú ìdè, má tú ẹni tí Ọlọ́run dè sílẹ̀ sínú ìdè o, o tó lùgbàdì ayé o. Ṣé wàá rí wípé ó ti rí kọ̀lọ̀kọ̀lọ̀. Ilé ayé yìí tí o bá gbọ́n níwájú kó gbọ́n lẹ́yìn, wà ní problem sáà ni. Báwo ló ṣe lè mọ ẹni tí ó wà nínú ìdè? Aláùdà kí wọ́n gbé wọlé yìí. Prince US, God bless you. Báwo ló ṣe wá lè mọ ẹni tó wà nínú ìdè? Báwo ló ṣe lè mọ ẹni tó wà nínú ìdè? Jẹ́ kí fún ẹni kóòdù yẹn lálẹ́ kó lọ máa lò. Má yẹ kí fún ẹni yẹn, nǹkan táwa fi ń jẹun nìyẹn. Nǹkan táwa fi ń jẹun nìyẹn. Woman tó fún mi lówó pé kí bá wọn so oúnjẹ fún àwọn tálákà yẹn,
ọmọ yìí tó fún mi ní extra money wípé ọba Solomon yà gba ilé ìkó mo fún ẹ kó máa ná ọmọ yìí tó fún mi ṣé o kí mi wá lọ fún ẹ ní kí kó lọ máa lò kó má bàa rán mi níṣẹ́ mọ́ kò jọ mi ò ní fún yín nìyẹn jẹ́ kí n máa fi yẹn jẹun lọ tó bá fẹ́ ṣiṣẹ́ tó bá mọ̀ pé o fẹ́ tọ́jú tálákà sí ìdòwò fún mi kí báyìí sí wàá fẹ́ mi lówó tèmi extra nǹkan táwa fi ń jẹun nìyẹn yẹ ká pa ẹ̀ dì so ìwọ tó wà pé oníbèrè ń ṣe ó yá máa send request lọ ká máa lọ ká lọ sí another topic question man yẹn ló gbé inspiration wá bẹ́ẹ̀ yẹn question ló máa ń gbé inspiration wá kì í ṣàìdé sọ̀rọ̀ I don't just talk question ló máa gbé inspiration wá but àárín méjì wọn máa ní ìdíkà kọ́ tiẹ̀ ká jù sí gbòòrò ibi tí ilé bọ̀bọ̀ yẹn ti béèrè question yẹn. Next question. Ọ̀rọ̀ Ọlọ́run yìí jàre ọ̀rọ̀ Ọlọ́run lágbára. How do I preach? I want to know how to. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín mà? Ṣé ó possible kí Ọlọ́run pèèyàn kí iṣẹ́ ọwọ́ ẹ̀ àti bóyá ó ń tajà tẹ́lẹ̀ àbó ń ṣe iṣẹ́ ọwọ́ ó ń ṣe hairdresser ó dẹ̀ good dáadáa tẹ́lẹ̀ ó wá di pé iṣẹ́ ọwọ́ yẹn ò lọ mọ́ kò mọ́ ṣe mọ́ àbí tó bá jẹ́ òwò ta ọjà tí ọjà yẹn ò wá lọ déédéé mọ́ bóyá kọ́sítọ́mà ò wá dáadáa àbí nǹkan tó possible bẹ́ẹ̀ àbí iṣẹ́ ayé ni kò ń ṣe torí kọ́lọ́ ń pè é. Ọlọ́run kì í pè èèyàn. Sá? Ọlọ́run ò kì í pè ènìyàn. Okay. So tí ẹnìyẹn tí ibiṣẹ́ ẹwọ́ ẹ̀ bá ní problem bóyá àtìríwà kan tó hù àbí bóyá ọkọ̀ ti ní ìnákúnà kan tó ná àbó ti ní ìgbésẹ̀ kan tó gbé so irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn ní kó lọ bá àwọn wòlíì tàbí àfáà àbí babaláwo kán bá àwọn yẹ ẹ̀ka tó ṣe iṣẹ́ ẹ̀ wò kó lè find solution sí. Bẹ́ẹ̀ sá gbogbo títẹ́ ni wọ́n ń gbé nǹkan tó ń sọ ni pé orúkọ lọ́hùn kò tí ò tí ì dáhùn ohun nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀. Torí pé ibi tí ẹ ń yà sí ni ṣèbí ọ̀dọ̀ pásítọ̀ nìkan lẹ sì ń lọ sí ẹ ti lọ sọ́dọ̀ àfáà. Even wèrè tó ń lọ ní títì yà lọ bá wúmà yẹn kí ló wá sí ṣọ́ọ̀bù fún ó ti bọ́n ti sọ fún pé kó fi iṣẹ́ ọwọ́ sílẹ̀ kó fi kára sílẹ̀ kó lọ máa ṣiṣẹ́ mi. Okay, advice mi ni wípé kó má bàa di pé bí mo ti ń ṣe ẹ lọ́nà kí ẹnìyẹn kó fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ kó lọ ṣiṣẹ́ ẹ̀mí ná fọ́dún 5 náà káwò kódà tó bá wá ṣe fọ́dún 5 yẹn tó bá jẹ lọ lórí ibi tìbọ̀ tó bá dẹ̀ wá jẹ lọ kó wá padà wá sọ́dọ̀ mi màá ṣe wá dúró ibi tó máa lọ. Ṣé ká kó wá sọ́dọ̀ yín wà iná? Ẹ kọ́kọ́ lọ jẹ́ iṣẹ́ wèrè náà. Yes, torí èmi ń sọ fún yín wípé Ọlọ́run ò kì í pe ènìyàn ẹni àwọn kan ń sọ fún yín wípé torí pé Ọlọ́run pé oníṣẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ jẹ́ so tẹ́ bá gbà pé lóòótọ́ lọ́lọ́run pe ènìyàn ẹ kọ́kọ́ lọ jẹ́ ìpè yẹn náà first tẹ́ wá padà wá. Àwa ọba Solomoni yìí àwa ò ní tán ènìyàn táyé máa fi parẹ́ reality ni. How do I preach? Ka Bíbélì kó dẹ̀ máa tó mọ ẹ̀ ó tán bẹ́ẹ̀ sì bí èèyàn ṣe ń preach nìyẹn. Prince Ọlárewájú ẹ ti lọ nìyẹn o kò sáyé sẹpẹtẹ́rì níbí o wọn kì í ṣe sẹpẹtẹ́rì níbí straight to the point. Hello, Mr. Man ṣe tó bá ti káwá máa Prince USA. Dale, Baba. God bless you. All the thing you lay your hand upon are prospered. Ami, inshallah. Thanks for the gift. Thank you. You're welcome. So, kí ni ìbéèrè yín yẹn? Ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè, ó dẹ̀ ń confuse mi gan. Okay. Wọ́n ní nínú Bíbélì, wọ́n ní Ọlọ́run sọ wípé nínú ìlágùn wa láti máa jẹ. Then gbogbo ìlágùn wa tá à ń lágùn láyé yìí nítorí owó ni. Okay. Bọ̀kùn ń ṣe Ọlọ́run ló dá owó.
báwo ló ṣe wá jẹ́ pé nínú ìlágùn wa láti máa jẹ torí pé Ọlọ́run kọ́ ló dá owó àwa ènìyàn la dá owó. Àwọn tí wọ́n ṣépè yẹn fún wọ́n ti kú. Àwọn tó ń ṣépè yẹn fún wọn ò náwó. kí wá ní Wọn ò kan dẹ̀ tó ń ná tọ́nà fi ní wọn máa jìyà kan tó wọn ò jẹun. ná anything. Àwọn yẹn wọ́n roko ni. Ádámù àti Éfà ni wọ́n ṣépè fún. Nínú ìlágùn ojú ilẹ̀ yóò ti máa jẹ. So àwọn yẹn ń roko ní ayé ìgbà yẹn kò tí ì sí nǹkan tó ń jẹ́ owó. So ní àdúrà yẹn tàbí ègún yẹn kò mọ́ Sólómọ́nì náà. Sólómọ́nì gbádùn kú ni kò jẹ́ nínú ìlágùn ẹ̀. Àwọn òbò ló ń kó wá fún Sólómọ́nì. So àwọn tí ó bá jẹ́ ìran Ádámù lèpè yẹn máa mọ́. ṣé wàá ní ẹ̀tọ́ fún wa láti máa gbàdúrà fún Ọlọ́run kó fún wa ní owó táwọn ènìyàn dá. Ẹni tó bá gbàdúrà pé k'Ọlọ́run fún òun lówó ọpọlọ ẹ̀ dúdú. Nǹkan tá a máa gbàdúrà ni wípé Olúwa ṣàánú fún mi. Àánú nìkan la lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run kọ́ ló lówó. Àwa ènìyàn la ní owó. Àwa ènìyàn la create owó. Àwa ènìyàn ló lówó. So ẹni tó bá fẹ́ ní owó ó máa wá ojú rere ènìyàn kì í ṣojú rere Ọlọ́run. Tí bá fẹ́ lówó nísìnyí máa attach ara mi mọ́ yín. Bẹ́ẹ̀ ṣe send gift sí mi máa wọ díẹ̀ mi wá. Bàbá òkè ló wá pùn. Bàbá nìyẹn. Èròkù jájà láti ibẹ̀. Hello sir, ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún mi ní connection. Ìgbà ìkòkò bàbá ìsàsùn mo fẹ́ lówó nìyẹn. So láti ibẹ̀ yín fúnra yín á tó connect mi mẹ́lòmíì. Ẹni tó bá ń wá owó ó gbọ́dọ̀ wá ojú rere ènìyàn kì í ṣojú rere Ọlọ́run. Ẹni tó bá ń wá àánú ìfọkànbalẹ̀ ló ń wojú rere Ọlọ́run. ó deep. Nǹkan tó wà níbí kò dẹrùn. ó deep. Ó deep. ó deep because ọ̀pọ̀ èèyàn ló ti sọnù nípasẹ̀ olùṣọ́ àgùntàn tó máa ní mo rí pé à ń jẹ ọdẹ tí ń gbàdọ̀ kọ́ náà ṣàánú fún ẹ kó fún ẹ lówó àsìkò ti tó láti fún ẹ láti lówó ṣe nǹkan báyìí ṣe torí àánú ṣe báyìí Ọlọ́run máa pèsè fún ẹ láti rí owó. Bọ̀n mo wá rí i pé ipasẹ̀ àti lówó láyé kò ń ṣe ipasẹ̀ ìtẹ̀lé Ọlọ́run. Bá ní pé Ọlọ́run ló lówó ni àwọn tó ń kọ́ ṣọ́ọ̀ṣì yẹn ṣe yẹ kó tún máa wá máa tọrọ bárà pé àwọn fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì. Ilé Ọlọ́run ti wó. Ilé Ọlọ́run ó ní ẹ jọ̀ọ́ ẹ help wa ẹ bá ra asbestos méjì. Ọlọ́run ló yẹ kó fún wọn lówó direct náà. mo wá fẹ́ béèrè nǹkan kan. Kí wá ní ìpasẹ̀ ìdámẹ́wàá? Ìdámẹ́wàá ẹ̀ ó tọ́ka nípa owó. Kí wá ní nǹkan tọ́lọ́run tí Bible tọ́ka sí pé ká máa san gẹ́gẹ́ bí ìdámẹ́wàá láì ṣe pé owó ni? Ọlọ́run ò ever sọ fún yín pé kẹ́ ẹ san ìdámẹ́wàá owó. Oúnjẹ ló pé. So ó ní tí ọ̀nà bá wá jìn òun lẹ lè sọ di owó. Tí ẹ bá dẹ̀ ti dé ibi tí ẹ ti fẹ́ san ìdámẹ́wàá yẹn ẹ gbọ́dọ̀ fi kíní ẹ ra nǹkan ẹ̀yin àti àwọn ẹrú yín àti àwọn ọmọ eléfì àárín yín àtàwọn tálákà àárín yín àtàwọn ọmọ aláìní bàbá tó wà láàrin lẹ gbọ́dọ̀ jẹ. Ìdámẹ́wàá kì í ṣe owó, oúnjẹ ni. So definitely gbogbo àwọn pásítọ̀ tó máa ní tó bá ti ṣiṣẹ́ owó tó máa kọ́ gbà níbi iṣẹ́ bí òkòkò wá sínú ìjọ gbogbo nǹkan báyẹn wọ́n kàn ń ṣe àwọn èèyàn nínà ni. Bíbélì pè ní àkọ́so. Bíbélì ò pè ní owó. Àwọn pásítọ̀ ló sọ padà di owó. Bíbélì sọ pé kó mú àkọ́so ìbísí oko rẹ wá so that kí oúnjẹ bá lè wà fún àwọn aláìní àwọn ọmọ Léfì tó jẹ́ wípé iṣẹ́ Ọlọ́run làwọn gbé lórí 24 hours. So kò dẹ̀ sí ọmọ Léfì mọ́ because nǹkan tó ń pè ní ọmọ Léfì ò pín kó nínú ṣọ́ọ̀ṣì. Èyí ń ṣe àwọn pásítọ̀ tó ń lọ ńlá òbò kiri ní Intercontinental Hotel wọ̀nyí. Àwọn èèyàn kì í sọ ọmọ Léfì. Ọmọ Léfì àwọn tó ń practice ọmọ Léfì lénìí òun làwọn sẹ̀lẹ̀ tí sùtánà wọn máa wà lárùn wọn 24 hours but èmi wà nínú wọn tó lọ ńlá òbò pẹ̀lú sùtánà náà nínú àwọn ọmọ sẹ̀lẹ̀ yẹn. So kò sí ọmọ Léfì mọ́. So ẹni tó bá ń sọ nísìn ó pẹ̀lú àwọn dìdìrìn àti àwọn mágà tó wà láyé ìsìn. So that is it. Torí mo wo process dem bó ṣe ń make owó kò ń ṣe Ọlọ́run kó ló dá owó. A dẹ̀ gbàdúrà fọ́lọ́run lójoojúmọ́ fún mi lówó.
ọ̀pọ̀ èèyàn ló ti ṣìnà nípa pé kọ́lọ́run fún òun lówó kò mọ nẹ́sìn láti ṣe ó kàn bílí pé kò máa gbàdúrà àti ààwẹ̀ lówó máa fi dé. ọ̀sà ló máa pàdánù, so ọ̀sà ló máa pa. mo wá fẹ́ béèrè ìbéèrè kan ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ final ìbéèrè tí mo fẹ́ béèrè ṣé ẹ nígbàgbọ́ nínú speaking in tongues kí n máa fi èdè fọ̀. ọ̀rọ̀ tẹ́ sọ ẹ sọ ní English. mo ní ṣé ẹ nígbàgbọ́ nínú ìfèdèfọ̀. nǹkan tẹ́ sọ ẹ sọ ní English. speaking in tongues. ẹ ti fèdè fọ̀ nìyẹn náà ìtumọ̀ ìfèdè fọ̀ nìyẹn kẹ́ sọ èdè kan ní èdè ìlú míì so kò ní mínì. torí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé nínú gbogbo nǹkan tí Bible kọ kò síbi tí Jésù ti ṣiṣẹ́ ìyanu tó fi èdè fọ̀. Jésù fèdè fọ̀ nínú Bíbélì ó sọ pé tàbítà ó sọ pé èlí làmá sàbáàkìtà ni ọlọ́run mi èyí ṣe tó fi kọ̀ mí sílẹ̀ nígbà tí ọwọ́ bíi ti bà Jésù. nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ yìí ni pé mo ti kọjú ìránṣẹ́ Ọlọ́run kan bẹ́ẹ̀ rí ó ní church kan tí mo lọ máa ẹni kí everybody gorí ọ̀tà gbogbo wa lọ sórí ọ̀tà night vigil ni ó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó dẹ̀ ń fi èdè fọ̀ ó ní kí everybody bẹ̀rẹ̀ sí ní fi èdè fọ̀ mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi èdè èèyàn kan sọ Kútọ̀nù èèyàn kan sọ Kàlàbà àwọn kan sọ Yíbò bọ̀ mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ torí kò sẹ́mi kankan tó bà lé mi tó fẹ́ yéèdè ẹnu mi padà èmi ń retí ẹ̀mí yẹn kó bà mí kó dẹ̀ yéèdè tí mo fẹ́ sọ kó yí padà gbà tó wá gbogbo àwọn tó bá ti wá ní wá sí àwọn èèyàn wá lọ lẹ́yọ kọ̀ọ̀kan ó fọwọ́ kàn wọ́n lórí ó bẹ̀rẹ̀ sí ní fìdí fọ̀ ó fọwọ́ kàn wọ́n lórí ó bẹ̀rẹ̀ sí ní fìdí fọ̀ gbà tó wá dé tọ́ọ̀nù mi ó fọwọ́ yẹn kàn mí lórí ẹnu mi ò yí padà mo kàn ṣáà dúró mò ń wò ni ṣùgbọ́n mò ń retí ẹ̀mí yẹn kó yéèdè mi padà ó wá wò mí ó ní alàgbà ẹ máa ní láti rí mi lẹ́yìn ogun tó ń bá yín jà ogun yẹn lágbára. ó lágbára gan. mo hàn pé torí mi ò fìdí fọ̀ àbí torí rẹ́ẹ̀dì tí mo gbé sórí wá ní ẹ ti sọnù sínú ayé ẹ ní láti wọ Ọlọ́run ẹ rí mi lẹ́yìn sí mo wá dá yàtọ̀ láàrin gbogbo èrò bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀ oríṣiríṣi èèyàn bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀ èdè tí mi ò tiẹ̀ gbọ́ rí mo wá wò pé ṣé iṣẹ́ Ọlọ́run lélẹ́yìn àbí iṣẹ́ ènìyàn because Ọlọ́run kò ń ṣe dandan gbà tó bá tó fèdè fọ̀ Ọlọ́run máa tó gbóhùn ẹ̀ à ń gbàdúrà sí Ọlọ́run láì fèdè fọ̀ kò ń ṣe dandan tó bá tó fèdè tán náà máa tó gbàdúrà ẹ̀ tó wá dàrú mọ́ mi lójú pé ṣé Ọlọ́run ló kọ ìfèdè fọ̀ ni àbí àwọn èèyàn la create ìfèdè fọ̀. àwọn ènìyàn ló create Ọlọ́run mọ̀ pa that is all. So God bless you. Yeah. Amen. Thank you, sir. wọ́n mi sọlá. sáà ẹ kalẹ́ sà. kí ni ìbéèrè yín. ìbéèrè yìí mo fẹ́ béèrè lọ́wọ́ yín the last time yẹn but ó dàbí á network. ẹ mọ̀ pé wọ́n ní ìgbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà dẹ̀ ibi tí mo fẹ́ béèrè gangan ni wípé èèyàn tí Kéènì lọ fẹ́ yẹn ta ló dá èèyàn ta ló dá àwọn tí Kéènì lọ fẹ́. ó máa ní ìdíkẹ́ wá wọn lọ. ẹ máa wá wọn lọ sọ́gbà Édẹ́nì àwọn tí Kéènì lọ fẹ́. Prince USA, God bless you for the gifts. Hello? Good evening, sir. You are welcome. Ẹ káalẹ́, sir. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ tẹ̀lé sọ ní àìpẹ́. Ẹ sọ pé tí èèyàn kankan bá ṣe ìtọrẹ àánú tó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ bẹ́ẹ̀ sọ ẹni èèyàn tó fún yín lówó tó ní kẹ́ bóun ṣe ìtọrẹ àánú tó wá sọ fẹ́ni ẹ pé ẹ má jẹ́ kán bù yín jẹ o. Now gẹ́gẹ́ bí fídíò yín tí mo wò ẹ ṣètọrẹ àánú fáwọn èèyàn ẹ fún wọn lóúnjẹ ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí fídíò tẹ́yìn gan post yẹn ìtọrẹ àánú yẹn kò lè nítẹ̀wọ́gbà torí ẹni tó bá fẹ́ ṣètọrẹ àánú fún yàn kò yẹ kó tiẹ̀ jẹ́ kí etí kejì mọ̀ débi jẹ́ pé bí káwọn èèyàn máa rí gbogbo over millions of people máa rí ní social media ṣé ẹ mọ̀ pé ìtọrẹ àánú yẹn ò lè gbà rárá àtọ̀. ṣé ẹ béèrè question ni àbẹ tí ń dá mi lẹ́jọ́. mo béèrè question ni sir.
ẹ jẹ́ kí n dá yín lóhùn question because yìí. most of people mo máa ń ẹ rí i ti pé ẹ wọ́n ẹ máa ń jẹ́ kí n ṣètọrẹ dá àánú yín wọn á lóhùn tún wá ṣe fídíò ẹ̀ sáráyé bọ́n ẹ ṣe jẹ́ kí n fáwọn dá èèyàn yín lówó lóhùn bọ́n ṣe fún wọn lóúnjẹ. ẹ jẹ́ kí n dá yín lóhùn. tá a bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ bíbélì ìtọrẹ àánú yẹn ò lè gbà, ṣùgbọ́n ìdí tó fi gbọ́dọ̀ wà ní fídíò ni wípé ẹni tó fún mi lówó kí n fi ṣe oúnjẹ fún àwọn ènìyàn, nǹkan tó sọ ni wípé òun ti máa ń fún àwọn èèyàn lówó ní Nàìjíríà pé kán bá òun ṣe nǹkan fáwọn tálákà pé wọn kì í ṣe. wọ́n wá sọ fún wọn wípé tí n bá fẹ́ ṣe, ọba Sólómọ́nì ò kì í ṣe nǹkan kọ́nà. tí bá fẹ́ gbowó lọ́wọ́ yín máa sọ pé oye báyìí ní kẹ́ fún mi tí fẹ́ fi bá yín ṣe nǹkan, but nǹkan tẹ́ bá rán mi máa ṣe. so tí mi ò bá ṣe fídíò yẹn, ẹni yẹn ó lè believe mi ó dẹ̀ lè má believe mi. so bí mo ṣe fídíò yẹn torí tí ẹ rí ọkàn, kí ọkàn ẹ lè pure pé mo bá òun ṣe. ṣé bẹ́ẹ̀ ọgbọ́n yóò níjọba sà, ọgbọ́n yóò níjọba, ó ti yé mi báyìí. bọ́ àwọn kan náà tún wá wà tó jẹ́ pé fúnrara wọn ni wọ́n ṣe ìtọrẹ àánú yẹn o, wọ́n sì tún máa ṣe fídíò yẹn fáráyé tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. God bless you. níbi tẹ́ tó wá sọ̀rọ̀ dé yóò tó pín sí ọ̀nà méjì. ó wà nínú nǹkan tó bá wà nínú ẹni yẹn tó fi ṣe ìtọrẹ àánú yẹn. ẹni tó ṣe ìtọrẹ àánú kí òun lè fi gboríyìn lọ́wọ́ ènìyàn, ìyẹn ni kò ní èrè. ṣùgbọ́n ẹni tó ṣe ìtọrẹ àánú tó ṣe fídíò ẹ̀ kó lè máa fi kọ́ àwọn ẹlòmíín náà lẹ́kọ̀ọ́ wípé ìtọrẹ àánú dáa, tó jẹ́ pé nǹkan tó rò sọ́kàn nìyẹn. wàláhì ọpọlọ yóò níjọba. so ìyẹn ó ní tẹ́wọ́gbà, ó depend nǹkan tó bá rò lọ́kàn tó fi ṣètọrẹ àánú tó fi ṣe fídíò. tó bá jẹ́ pé mo ṣe fídíò yìí káwọn èèyàn lè mọ̀ pé ọba Solomoni ń ṣe ìtọrẹ, kò ní tẹ́wọ́gbà. ṣùgbọ́n tó bá ṣe wípé nǹkan tó fẹ́ ṣe kí káwọn ẹlòmíín náà lè wò ó, kórè wọn náà lè wò ó, káwọn náà lè máa ṣe, kò ní tẹ́wọ́gbà. but in conclusion ẹ má bínú sà, ṣé ó dáa bí nísì kí n fẹ́ ṣètọrẹ àánú kí n wá wò pé káwọn èèyàn lè mọ̀ pé torí àìmọ̀ ayé yìí kọ́ ló ń ṣàánú ni. tẹ́ ẹ bá sọ fún àwọn èèyàn pé ẹ ṣètọrẹ àánú wọn ní bìlífù yín, ṣó dáa kí n ṣe fídíò yẹn káwọn èèyàn rí i pé yes ẹni yìí máa ń ṣètọrẹ àánú àbí kò dáa? tí ẹ bá fẹ́ ṣe ìtọrẹ àánú torí wípé àwọn èèyàn sọ wípé ẹ ò kì í ṣe, tẹ́ wá ṣe fídíò, kò ní tẹ́wọ́gbà, torí wípé ẹ fẹ́ tẹ́ èèyàn lọ́rùn nìyẹn. ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹ fẹ́ ṣe ìtọrẹ àánú yẹn, bóyá àwọn kan wà ní kíá yín tí wọn ò mọ bó ṣe ń ṣètọrẹ àánú, tẹ́ wá wò pé jẹ́ kí n ṣe ìtọrẹ àánú yìí, kí n ṣe fídíò ẹ̀, kí n post ẹ̀, bí ọ̀rẹ́ mi náà bá tó rí mi á lè ṣe irú ẹ̀, ìtẹ́wọ́gbà wà bẹ́ẹ̀. ẹ ṣé gan ni sà, ọpọlọ yóò níjọba. nǹkan tí mo fẹ́ mọ̀ náà lẹ́tí ẹ̀ láìtì mi lórí ẹ̀. olúwa máa fún yín ṣe. ẹ ṣé gan ni sà. ọ̀rọ̀ Ọlọ́run yìí jàre, ọ̀rọ̀ Ọlọ́run lágbára. àwọn abàmì ìbéèrè tó wọlé wálé ni àwọn Nigeria undivided of encyclopedia peterniculation of àwọn tó ń kówó Àbújá jẹ. ẹ kálẹ́ sà. Yes sir. ẹ jọ̀ọ́ mú ní kí n béèrè ni, ṣé àwọn tí kò yẹ kéèyàn ṣàánú fún wa, ṣé téèyàn bá ṣàánú fún àwọn tí kò yẹ kéèyàn ṣàánú fún láìmọ̀dí, bíi kéèyàn jáde lọ láti lọ ha oúnjẹ àbí láti lọ pín owó fún ọ̀pọ̀ èrò, wọn ò ní kọ́ sórí àwọn tó yẹ kéèyàn ṣàánú fún àbí àwọn tí yẹ kéèyàn ṣàánú fún, láì wàá mọ̀ èèyàn wá understand, èèyàn wá ṣàánú fún wọn, ṣé èèyàn ò ní rí repercussion ẹ̀? àbí téèyàn bá máa rí repercussion ẹ̀, ṣé bóyá ó máa mọ níwọ̀nba ni àbó máa mọ níwọ̀n ní understand, ṣé kò ní pọ̀? tí a bá ń sọ̀rọ̀ nípa àánú, àánú póríṣiríṣi. tí ènìyàn bá lọ pín oúnjẹ fún ẹni tí Ọlọ́run bínú sí, kò lè sí repercussion kankan, torí èdè lóúnjẹ yẹn mọ nínú ẹ̀. ṣùgbọ́n tí èèyàn bá lọ dá ẹni tí Ọlọ́run bínú sí tó lọ sí ṣọ́ọ̀bù fún, àbó lọ dá lọ́lá, lọ dá lókòwò, tó máa lo bí oṣù kan lọ́wọ́ ẹ̀, tó máa lo bí ọdún kan lọ́wọ́ ẹ̀, ẹni àlùgbàdì ayé. báwo wá la ṣe wá mọ ẹni tọ́lọ́run bínú sí?
kí ìyẹn ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn tí àwọn holy center sọ pé kí n sì máa fi powó lọ pé mi ò gbọdọ̀ sọ síta ìyẹn lèmi sì fẹ́ máa wò. Ah, mo ti fẹ́ mẹ́nu lé lẹ́ẹ̀kan but àwọn holy center kọ̀ pé padà pé nǹkan tó máa fi ń jẹun ni máa lọ já wọn àwọn aláìmọ́rí wọ̀nyí wọ́n máa wà lórí láìfò dídí 100 hours ò ní lè gba láyọ̀ nǹkan ò fẹ́ lọ máa já wọn tán ìyẹn máa jẹun lọ so ní sí tẹ bá fẹ́ mọ tẹ bá fẹ́ sóore fèèyàn ẹ máa kàn fún èmi lówó màá ti kọ́kọ́ ṣáàjì ní owó tè máa gbà wá ní tí Ọlọ́run ò bínú sí. ẹ mọ̀ Ọlọ́run ara yìí lọ́wọ́ fún tẹ́sán yẹn ṣé mọ̀ pé báyìí Nàìjíríà lẹ́yìn wà àwa lè la wà ní ibi àwa táwa ń bí ìbàyà táwọn èèyàn mi tó ń gbọ́ mi tó wà ní kákàkiri tó ń pín kákàkiri sàgbáyé wọn ò ní ní wọ́n bá wọn wá ẹni tọ́lọ́hún ò bínú sí níbi tán wà. kí ló dé wọ́n máa send owó fún màmá bá wọn sí náà tàbí this is another stage tẹ bá fẹ́ sórí fèèyàn ẹ kọ́ send orúkọ ẹ̀ sí mi ẹ kọ́ ẹ̀dẹ̀ sanwó mi àbá yín wò ẹ kọ́ send picture ẹni ẹ̀ sí mi ó ti tán. Torí ọba wẹ̀ ọmọ understand ní tẹ́ bá fẹ́ dáhùn ẹ̀ ní ìsìn. àti ló wọlé yìí sẹ́ owó ti wọlé tó bá fẹ́ sórí fèèyàn tó bá fẹ́ sórí fèèyàn tó lọ́n bínú sí send picture ẹ̀ sí mi kó dẹ̀ fún mi 100,000 mi kí báyìí wò ó ti tán. ṣe dandan àwọn yàrá ní ṣe dandan wá lóore ni. kó di oore wọn mú náà dandan lóore tẹ́ bá fẹ́ mọ̀ because ìdí tó oore fi jẹ́ dandan ni wípé tó o bá ti sóore ò lè róore. Tí oore bá wá jẹ́ dandan. tàbá sọ̀rọ̀ nípa oore kì í ṣe pé kéèyàn lówó ẹlòmíì lè lówó kó má róore gbà o. ẹ jọ ṣé tí tóore bá wá jẹ́ dandan tó bá tún wá jẹ́ pé téèyàn bá tún wá ṣe láì ṣe fún ẹni tó yẹ kéèyàn ṣe fún ó tún kó sí dààmú ṣé kìí ṣe pé ṣé ta ló wá ń wá ìní ara wọn nínú àwa méjèèjì ṣé Ọlọ́run ni àbẹ́ àwa èèyàn. God bless you. That is the reason why Bíbélì sọ pé kó máa wádìí gbogbo dájú kẹ́ lè di èyí tí í ṣe òtítọ́ mú. There is an example in the Bible. Ẹ fi Kéènì àti Ébẹ́nì ṣe àpẹẹrẹ Ísọ̀ àti Jákọ́bù. Nígbà tó ń wà nínú òun ni Ọlọ́run ti sọ fún Ísọ̀ wípé ẹ̀gbọ́n ni yóò máa ṣe ẹrú àbúrò. Wọ́n wá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ni reason tìbí a ò tí ì bí àwọn méjèèjì bóyá wọ́n ti ṣẹ̀ ẹ́ ló pàtó fi sọ bẹ́ẹ̀ ó ní èmi yóò ṣe àánú fẹ́ni tèmi yóò ṣe àánú fún ẹni tó bá wọn Ọlọ́run ló máa ń ṣe àánú fún bẹ́ẹ̀ ni so àwọn tí ó wù yẹn àwọn yẹn ló ní ìdí àánú àwọn tí kò wù yẹn tó bá ṣe àánú fún wọn olùgbàdì ayé ṣe that is the reason why téèyàn bá wá síbi tí bá ṣe báyìí kí gbogbo ayé bá confuse ni pé kí má ṣe àánú fún màá fún lówó. téèyàn kan bá débi tí bá ti báyìí tẹ bá sọ pé fẹ́ fún lówó màá ní ká máa fún bọ̀t wọ́n kọ́ bọ̀ mi ò ní pẹ̀lú. ṣé ara lè sọ fún yàn téèyàn bá fẹ́ pàdé ẹni tí ó yẹ kí yàn ṣàánú fún. ẹ ti fẹ́ máa ẹ ti fẹ́ máa wádìí nìyẹn. scope ni mo fẹ́ béèrè náà ni. ọba ẹ ṣàfẹ́ dá ọ̀ṣà ẹ ṣàfẹ́. ibi tèmi ti fẹ́ máa jẹun nìyẹn. ọba kákò lórí ìyẹn ó ní nǹkan tí mo fẹ́ béèrè nínú account Bible nípa ìṣẹ̀dálẹ̀ bí a ṣe dá àwa ènìyàn àti ti Ifá àti ti ìmọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ ìmọ̀ ẹ̀rọ èwo lẹ́yìn gbà wọlé nú ẹ̀ ṣe understand nínú pé ok bá ṣe wà into existence bọ́lá ń ṣe dá ènìyàn èwo ló lè sọ pé bẹ́ẹ̀ ni eléyìí gangan ló wọlé nínú gbogbo ẹ̀. ẹni tí ó bá ní ìmọ̀ tí òye bá yé tó bá lè think deeply nígbà kankan bẹ́ẹ̀ ni. kò ní gbà kankan gbọ́. bẹ́ẹ̀ ni ìdí rèé. Music yẹn ń disturb ó jẹ́ ẹ̀yin ni o. bẹ́ẹ̀ jọba mi yìí ṣe. yìí lọ sí YouTube. Okay. YouTube kò fẹ́ mọ anybody máa ní sìn tó bá ti lè play any small music báyìí wọ́n decline ni wọ́n lè block account èèyàn dànù. bẹ́ẹ̀ ni mo ti pa. ó bẹ́tà so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú odò Ifá nǹkan tẹ́ odò Ifá sọ fún wa ni Ọbàtálá nígbà tó wá láti ìkọ̀lé ọ̀run wá sí ìkọ̀lé ayé ó mú iyẹ̀pẹ̀
ó wá pẹ̀lú shade adìyẹ àti chameleon. Nígbà tó ń rọ̀bọ̀ láti orí shade, nígbà tó kún díẹ̀ kó kan omi, ó da iyẹ̀pẹ̀ sílẹ̀, ó ju adìyẹ sí lórí kó tàn. Nígbà tó ju adìyẹ sí lórí pé kó tàn, ó mú chameleon, ó jù lé lórí, ó rí pé chameleon ní ọ̀rìn mọ́lẹ̀, òun náà wá bọ́lé. Láti ibẹ̀ ilẹ̀ bẹ̀rẹ̀ sí ń fẹ̀. So ilẹ̀ yẹn òun ló wá bẹ̀rẹ̀ sí fi mọ ara àwọn ènìyàn. Number one, kéèyàn wá padà síbi tó ti ń bọ̀. Now, ìgbà tí a ò tí ì dá ilẹ̀, níbo lo bàtàrà ti rí ilẹ̀? Yes, that is wọ́n ti fèlì níbẹ̀. A wá padà sínú Bíbélì. Bíbélì sọ fún wa wípé nígbà ẹ̀dá tọ́lọ̀ máa kọ́kọ́ dá, ó dá wọn ní akọ àti abo. Ibẹ̀ ẹnìtàn yẹn dé. Nígbà tó wá sún síwájú díẹ̀, Ọlọ́run fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn. Nígbà tó wá mọ́ tán, ó wá mí èémí ìyè símú rẹ̀, ó sì di alààyè ọkàn. Ṣé ojú tani lọ́lọ́run ti gbé mú ti Ádámù? That is point one. Point two. Bíbélì dẹ̀ jẹ́ kó yé wa wípé kò sí ẹni tí ó rí Ọlọ́run tó yè. Torí ó dá mi lójú wípé lẹ́yìn tó mí símú ẹ̀ tán, tó máa lajú báyìí, ó máa rí Ọlọ́run, ó dẹ̀ sì ń mí again. Wọ́n fèlè. A tún padà lọ sí ọ̀dọ̀ Quran. Nígbà tí Al-Quran ní máa sọ̀rọ̀, ìyẹn ó tẹ̀sọ̀ sáyẹ̀nsì nìyẹn sọ nípa ẹ̀. Ó ní a dá ọmọ ènìyàn nípa omi jọ̀lọ̀jọ̀lọ̀. Nígbà tó yá ó di erùpẹ̀. Nígbà tó yá ó di kìnìkan. Àwọn verses tó sọ̀rọ̀ nípa bí Ọlọ́run ṣe ṣẹ̀dá Ádámọ̀ ó pọ̀ oríṣiríṣi. Ìkan ọ̀tọ̀ọ̀tọ̀ náà dẹ̀ sọ. Ìkan sọ wípé Ọlọ́run mọ Ádámọ̀. Ìkan sọ wípé omi àti iyẹ̀pẹ̀ wọ́n fi mọ́ oríṣiríṣi. So now tá bá wá padà sí ọ̀dọ̀ sáyẹ̀nsì, ìjọ́ làwọn sáyẹ̀nsì dé. Ta ló ń jẹ́ sáyẹ̀nsì? Wà dé. So ẹni tó bá ní ìmọ̀, tó bá gbá research, ìdáhùn ẹ̀ ni wípé Ọlọ́run nìkan ló mọ bí àwa èèyàn ṣe délé ayé. Kò sí ẹ̀dá kankan tó lè sọ. Kò dẹ̀ sẹ́dá kankan tó sọ fún. Kò dẹ̀ sí ẹ̀dá kankan tó sọ fún because Ọlọ́run ò kì í bá anybody sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ bá ẹ sọ pátá, wọ́n ti dá lòdù ẹ̀ sínú ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí Èṣù fẹ́ bá ẹ sọ pátá, bóyá Sátánì, wọ́n ti dá lòdù ẹ̀ sínú ẹ̀. Èṣù ló ń ṣe ẹ́, inú ẹ̀ ló wà. Ọlọ́run ló ń ṣe ẹ́, inú ẹ̀ ló wà. Ọkàn ẹ ló máa sọ fún ẹ wípé ṣe báyìí, má ṣe báyìí. Ọlọ́run kankan ò bá anybody sọ̀rọ̀. Okay? So research tí àwa gbá nìyẹn. Ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀ kò gbọdọ̀ fail anything. Ìdí nìyẹn tẹ́ fi rí pé mo fi gbé dictation wípé ká máa dé igbá fún àwọn ènìyàn wá. Ẹni tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ tí ó bá jẹ́ pé ìkan pupa ló wà níbẹ̀, Ọlọ́run á sọ pé ìkan pupa ló wà níbẹ̀, fóònù ló wà níbẹ̀, fóònù pupa ni. Kò ní fún ẹ ní half answer. Ọlọ́run ní sọ wípé ó jọ, ó fẹ́ fara pẹ́ bí nǹkan pupa, bí nǹkan tó lè tanná ṣùgbọ́n kì í ṣe nǹkan pupa. Ọlọ́run ò bá ẹ sọ̀rọ̀, ó ń lo 36. Ó ń gbárìṣà, ó ń manipulate wípé bóyá jẹ́ kí n sọ, bóyá máa bàjọ́, bóyá kò ní bàjọ́. Ìṣe ló dàbí ìgbà tó jẹ́ pé ìgbà tí mo fẹ́ ta bẹ́ẹ̀tì lénìí lórí íńtánẹ́ẹ̀tì, mo gbé draw, mo gbé gógó, mo wá gbé Spain. Gógó wá, Spain wá, mo jẹ wọ́n pa. Ẹ tún lè mọ̀ pé mo tún ta bàbá tẹ́tẹ́, kò sí nǹkan tí mi ò kì í ṣe bí mo ṣe wà. Èmi wá lù sẹ́tẹ́ lálẹ́ ó ti ẹ̀ dùn mí. Mo ta Spain, mo ta gógó, mo gbé gógó, mo gbé Spain. Méjì wá. Ìbá tí fẹ́ wá bá ayé wọn jẹ́ pátá. Má jẹ́ kí tún jáyé sí yẹn, jẹ́ kí tún dé yẹn. Ike ọba tó ṣe forecast. Ibi tí mo ti rówó pọ̀.
kábíyèsí Elédùmarè. Èmi ò ráyè ká máa ta géèmù lórí YouTube ẹ̀ lórí ibi tèmi coded lówó mi wà. Mi ò ráyè ẹjọ́, mi ò kí báyọ̀ rojọ́, bí máa ṣe lówó ló bá mi. Ó mà ṣe o. Ẹ bèrè question mi. Ọba ẹ ti wá sọ yẹn sìn now a ti agree pé kò sẹ́ni tọ́lọ́run wá review lẹ̀ sí now mo wá fẹ́ move kó ń bẹ̀ yẹn mo fẹ́ lọ torí question yìí ó máa ń ní Bible ó ní àti fún wa ní orúkọ kan tó ju orúkọ lọ wípé lórúkọ Jésù kí gbogbo ikú kó máa wólẹ̀ àti ohun gbogbo tó ń bẹ ní ojú òfurufú àtẹ̀yẹ tó ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ àtẹ̀yẹ tó ń bẹ nínú omi. So mo wá fẹ́ béèrè wípé gbogbo àwọn forces yẹn gbogbo àwọn agbára yẹn ṣé a lè sọ pé ibẹ̀ ni ibi táwọn bíbélì dárúkọ pé àwọn tó ń gbé nínú afẹ́fẹ́ inú omi àti ìsàlẹ̀ ilẹ̀ yẹn ṣé òun a lè trace ẹ̀ ká fi kówó pó fẹ́ jọmọ́ ìṣẹ̀ṣe tiwa pé àwọn òun rí fà sí àwọn ìṣẹ̀ṣe tiwa ni. ṣé get question tí mo ń béèrè. Question tí ẹ béèrè yìí àwọn tó kọ báàsì yẹn wọ́n campaign ni. Níṣẹ́ tó dàbí ìgbà tó jẹ́ wípé gbogbo èèyàn ọmọ Nàìjíríà o Tinubu ti ní experience nípa politician o ó dàgbà ó ti nímọ̀ ó ti ṣèjọba lẹ́kọ̀ọ́ o nípasẹ̀ Tinubu Nàìjíríà máa dá o bọ́rọ̀ Jésù yẹn ṣe rí gangan nìyẹn ní orúkọ Jésù ẹ kọ́kọ́ wá forúkọ Jésù pa fún ànínú yìí mọ́ ká tẹ̀ bẹ̀rẹ̀ láti fi kékeré ká má tẹ̀ lọ sọ́dọ̀ àwọn ẹ̀wọ̀n kọ́kọ́ wá ẹgbẹ́ ajá òyìnbó síwájú ẹ̀ ká fi kìnìún sílẹ̀ ajá òyìnbó tó ya wèrè gan kán gbé síwájú ẹ̀ kó forúkọ Jésù dá padà sínú ilé. Àmọ́ ọba nígbà tẹ́ ń pín owó fáwọn èèyàn lánàá ẹnì kan gbàdúrà àwọn kan pariwo lórúkọ Jésù ṣáà sọ pé àdúrà yẹn ò ní gbà ni. ẹ ṣe rere nǹkan tí agbọ́njú bá nìyẹn tí wọ́n ń ṣe a ò dẹ̀ lè parẹ́. Nǹkan táwọn máa sọ fún àwọn ènìyàn ni wípé nǹkan yìí kọ́ bí àwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn o ìgbàgbọ́ tèmi kò rọ̀ mọ́ o ṣùgbọ́n ìwọ tí ìgbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ máa lò ó. You understand the key now? Ó yé mi. Tí bá bọ́ ìta tí bá sọ wípé ẹ má lo orúkọ Jésù mọ́ mo ti fi ìgbàgbọ́ ti tèmi mo ti fi kó bá ẹlòmíràn. Èmi nìkan ni mo gbá research èmi nìkan lọ̀rọ̀ mi yé tó bá ṣàkíyèsí gbogbo bí wọ́n ṣe gbàdúrà lánàá yẹn ṣé báwọn yẹn ṣe gbàdúrà nìyẹn. But kì í ṣe nǹkan tí a ń sọ yẹn gangan ló fẹ́ ṣiṣẹ́ bí kò ṣe wípé nǹkan tó wà ní inú arábìnrin yẹn tó fi ṣe kinní yẹn gangan ló fẹ́ dáhùn. Ìgbàgbọ́ nǹkan tó wà lọ́kàn ẹ̀ wípé tí bá ṣoore fún àwọn ọmọ kéékèèké inú tèmi náà gbọ́dọ̀ dùn nǹkan tó fẹ́ ṣiṣẹ́ nìyẹn. gbogbo wóró táwọn wí lánàá yẹn akànjàmbla ni. àti àwọn orí tán múnú ẹ̀ dùn. gbogbo àwọn ọmọ yẹn dìwé tí inú wọn fi ń dùn yẹn bó bóun ṣe nígbàgbọ́ pé tóun bá ṣe yẹn wípé inú òun gbọ́dọ̀ dùn yẹn inú ẹ̀ gbọ́dọ̀ dùn náà ni bí kò ní ìdíkà gba àdúrà kankan. Ó ti yé mi ẹ ṣé gan sà ẹ ṣé kejì bẹ́ẹ̀ lọ fálẹ̀ ẹ ṣé gan ó dá sà. Holy center ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí. ìbéèrè mi ni pé tí a bá fẹ́ ṣe oore fún àwọn èèyàn ṣé àwa tá a máa wá selective nípa àwọn tá a fẹ́ ṣe oore fún pé bóyá a fẹ́ ṣe oore fún ẹni tí kò lè dá pé bóyá tí kò ṣe ẹni tó lápá lẹ́sẹ̀ tó lè ṣiṣẹ́ fúnra rẹ̀ ṣé ó right bẹ́ẹ̀ ni àbí ká kàn decide pé a lè ṣe oore fún ẹni tó hùwà ká máa wò sí pé bóyá ẹni tó lè lápá lẹ́sẹ̀ tó lè gbà síṣẹ́ tàbí ẹni tí kò dáa pé. Mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ bí ọmọ yunifásitì mi fẹ́ kẹ́ sọ̀rọ̀ bá ọmọ tafọ́gò torí ẹ ti lọ́rọ̀ yẹn pọ̀ ẹ ti dà pọ̀ ṣé ẹni tí ẹ lè fún àbí ẹni tí ẹ lè fún níṣẹ́ lẹ́ ń sọ. ẹni tí a lè ṣe lórí gangan wípé fún àpẹẹrẹ ẹ jẹ́ kí n fi instance fi explain question kó lè yé yín dáadáa sá tí èmi mo ṣe jẹ́ nìkan báyìí tí n bá fẹ́ ṣe oore tí n bá dé ìta tí mò ń lọ nígboro tí wọ́n bá fẹ́ ṣe oore fún àwọn èèyàn tí n bá ríyàn tó dáa pé tó lápá tó lẹ́sẹ̀ tó lójú tó pé
ìgbàgbọ́ mi ni pé ó lè ṣiṣẹ́, ó lóore ọ̀fẹ́ láti hustle, màá decide pé mi ò fẹ́ ṣe oore fún èèyàn bí eléyìí. Tí màá rí èèyàn tó yẹ kí bóyá kò lẹ́sẹ̀ kan tàbí kò lápá kan tàbí ó ní àkùdé kan lára, ó máa ń wú mi lórí láti ṣe oore fún èèyàn bẹ́ẹ̀. Mo wá ń bèèrè pé ṣé irú decision yìí ṣé ó right bẹ́ẹ̀ àbí kò necessary kí n máa wo irú nǹkan bẹ́ẹ̀ láti ṣe oore. irú decision tẹ́ take ni because ẹni tí ara ẹsẹ̀ ẹ̀ pé tí ara ẹ̀ pé tí ara ẹ̀ yá tí kò sí kankan tó ṣe tẹ́ni ẹ bá béèrè 1,000 máa fún un. Okay, sir. ọ̀lẹ ló ṣe ẹni ẹ lè hustle ó lè bá àwọn èèyàn lọ polówó ọjà ládùúgbò ó lè bá àwọn èèyàn lọ gbálẹ̀ ó lè bá àwọn ènìyàn lọ fọ toilet kó ṣàìṣe kankan tó máa fi rí 1,000 yẹn. ṣùgbọ́n tí ènìyàn bá ẹni tí ẹsẹ̀ ẹ̀ pé torí wípé ẹni yìí ó ní ṣọ́ọ̀bù ó gbìyànjú ó kọ́ṣẹ́ ó ní ṣọ́ọ̀bù but ajé ò wá bóyá ọjà ò wá ẹni yẹn fẹ́ ṣiṣẹ́ ìgbìyànjú ẹ̀ ni kò tíì ṣeré níbi a lè ràn irú ẹ̀dá bẹ́ẹ̀ lọ́wọ́. so ẹni tó dá pé ó ní rẹ́ńtà lè ràn lọ́wọ́ ó lẹ́ni tí a lè ràn lọ́wọ́ but àwọn tó máa ń tọrọ 1,000 kiri tó máa ń tọrọ 500 kiri ẹ má ràn wọ́n lọ́wọ́ but ẹni tí then màá wá fún yín ní kọ́kọ́rọ́ kan tẹ́ máa lò láti sin lọ. so kọ́kọ́rọ́ yẹn ó ti jẹ́ wípé alábọ̀ ara ní spirit máa ń wù yín pé kẹ́ máa ṣe kan fún yẹn àwọn ẹni kẹ́ máa fèsì ní àìní níwà ibẹ̀ lórí yín. Okay, sir. That is it. Thank you very much, sir. I should sir. ọ̀rọ̀ ọlọ́run yìí jàre ọ̀rọ̀ ọlọ́run lágbára so gbogbo bẹ́ẹ̀ gbogbo olówó ṣe pọ̀ tó níbí yìí ààrẹ nìkan tó lè drop láyọ̀ kan kó kàn ju láyọ̀ kan sílẹ̀ gbà lágbára. Ọba Solomon, àlàáfíà láwa o, inú mi dùn láti join ètò yín o. Ìbéèrè mi ò fi bẹ́ẹ̀ pọ̀, mo kàn fẹ́ béèrè pé ṣé tí èèyàn bá ní problem ṣó ní ìgbà tó máa solve or kò ní gbà or ọjọ́ tí ó bá máa solve yẹn ṣé ogun ìdílé ló máa ń tì síwájú ni àbí kí ló máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé èèyàn á máa gbàdúrà àdúrà yẹn ò ní tètè dáhùn. èsì ọ̀rọ̀ yín ni wípé ọmọ school méjì wà ní class wọ́n wá gbé mathematics fún wọn olódo ó fi 100 hours ṣe máa padà gbòdo náà ni ẹni tó mọ̀wé tó kọjú mọ́ ẹ̀kọ́ ẹ̀ ó lè yanjú mathematics yẹn láàrin 5 minutes sí 10 minutes kó submit. so àwọn tó ní ìṣòro tí wọn ò tí ì rí solution olódo sì ni wọn ò tí ì mọ ànsà ilé ayé ni ó dìgbà tí wọ́n bá ṣe gbogbo apá wọn tí wọ́n bá serious láti get answer kó tó di pé ìṣòro wọn máa soft. ẹ jẹ́ kí wá fún yín ní àwọn nǹkan tó fà á tí ìṣòro òkè fi soft. ẹ jẹ́ kí. Holy Center. Now you are talking, Prince. God bless you. Orí ẹ wà ń bẹ̀. Ó dàbí àwọn ẹlẹ́bí yẹn. God bless you. O ti sórí ilé nínú yẹn. Mò ń bọ̀ o. Ẹ jẹ́ kí sáré dáwọ̀ báyìí lóhùn tán. Kí ni àpẹẹrẹ tí a ń sọ? Ẹlòmíì tó bá níṣòro gbàmbá ẹ̀.
pé wọ́n máa sáré kíni kò ní béèrè nǹkan tó fa ìṣòro sínú ayé o. Àwọn mathematics tá ń sọ nìyẹn. Number one, tí yẹn bá kọ́kọ́ ní ìṣòro kó tó dìpọ̀ máa lọ sílé wòlíì, kó tó dìpọ̀ máa lọ sílé àfáà, kó tó dìpọ̀ máa lọ sílé babaláwo, wà á kọ́kọ́ jókòó. Kí ló fa nǹkan yìí sínú ayé mi? Ṣé obìnrin tí mo ń kó ti pọ̀ jù ni? Obìnrin wo ni mo bá fẹ́ bá sùn tí mo purọ́ fún? Àbúrò mi wo ni mo promise ní premises yẹn? Kí ni àwọn nǹkan tí mo ṣe fún àwọn ènìyàn tí ó yẹ kí n ṣe? Ẹ ti ń ṣe ìṣẹ́gun physically nìyẹn. That is first aid. Téèyàn bá kọ́kọ́ níṣòro. Àwọn ìgbésẹ̀ wo ni mo ti gbé tí ó yẹ kí n gbé? Tẹ́ bá ti wá wo gbogbo àwọn kinní wọ̀nyí lọ, tí ọkàn yín bá ti mọ̀ wípé ẹ ò ṣe nǹkan kan, next step lẹ́sẹ̀ máa bà náà lé babaláwo lọ. Odidi spiritual nìyẹn. Nígbà téèyàn bá wá délé babaláwo á tó béèrè. Babaláwo ó lè sọ wípé ẹ ti ṣe ènìyàn kan. Ó ṣeé ṣe kẹ́ padà rántí ẹnìyẹn. Tẹ́ bá rántí ẹnìyẹn, gbogbo ètùtù tí babaláwo yẹn bá sọ pé kẹ́ ẹ ṣe, ẹ sì máa hold on. Ẹ sì máa padà lọ bá ẹnìyẹn first. Processing ni mathematics ni mo sọ fún yín o. Tẹ́ bá tún lọ bẹ ẹnìyẹn máa tó wora yín díẹ̀. Tẹ́ bá rí wípé nǹkan tó ń ṣe yẹn relief, ẹ máa tún padà babaláwo yẹn again. Wípé sí nǹkan tẹ́ fẹ́ rí fún mi nígbà yẹn ṣé gbogbo ẹ̀lẹ́tírí tán àbó sì kù. Tó bá ti wá rí gbogbo nǹkan tó fẹ́, tó bá ti wá tún padà da ifá fún yín, á tún padà wò ó. Ó ti lè sọ fún yín wípé, ó tún lè sọ̀rọ̀ nípa ìyàwó yín, ẹ tún padà sílé again. Ẹ ní tí ì ṣe tutù o. Ẹ tún lọ yanjú yẹn. Tẹ́ bá ti wá yanjú yẹn, tẹ́ bá rí pé gbogbo nǹkan tí ó ń wálẹ̀, ẹ ti mọ̀ pé ibi tó gun ayé ti wá nìyẹn. Tẹ́ bá wá rí pé kò wálẹ̀, ìgbà ilẹ̀ lè wá lọ sí tutù. Odidi spiritual. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìṣòro tí gbogbo wa ń gbé kiri lénìí, ìṣòro physical la ń gbé kiri tá ló ń fi spiritual ṣe. Tó jẹ́ pé àwa fúnra wọn gangan ni problem ayé wa. Tó jẹ́ wípé a fi ẹ̀tẹ̀ sílẹ̀ lọ́n pàlàpàlàpà. So ẹni tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun, kò ń ṣe àkókò, kò ń ṣe time. Ìgbàkígbà tí ẹnìyẹn bá ti ṣe tán láti zero, láti multiply, láti divided ogun tó ń jà kó mọ answer. Ìgbà yẹn ni ẹnìyẹn máa tún lu àlùyọ. So ìdáhùn sí ìbéèrè yín nìyẹn. Ṣé ẹni béèrè mi? Ẹ hàn mí tí wàá gbọ́ yín mọ́. Ẹ ṣe gan kò rí lè sí ìbéèrè kankan mọ́. Mo láì bẹ́ ṣe dá àwọn answer yẹn. Ẹ ṣe mo really appreciate. God bless you. Hello. Àwọn èdè ti dóra wọn pamọ́ lé. Dọ́là. Dọ́là wa mú screen touch. Ọba ó yá now, bring friend Fẹ́ràn up o. Ta ló jẹ́ Fẹ́ràn? I don't understand what you read. Hello, Rich. Ẹ kálẹ́ sà. Any Ẹ béèrè kálẹ́ kan? sà. Bẹ́ẹ̀ ni sà. Mo ń bọ̀. Ẹ jọ̀ọ́ sà, nípa ọ̀rọ̀ ara mi fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Okay. Kí ni ìgbà míì tí n bá make owó pé ìgbà míì bóyá mo ṣiṣẹ́ ni mo ṣáà rí owó ṣá, tó bá máa tó bí ọjọ́ mẹ́ta kan àbí ọjọ́ mélòó kan, mi ò ní mọ bí mo máa ṣe náwó yẹn. Màá jókòó, màá rò ó pé kí ni mo fowó yìí rà, kí ni mo fowó yìí rà. Mi wà ní gẹ̀ẹ́tì
nǹkan tí mo fowó ra tó wọ́n yẹn fi lọ bàbá tí mo wá padà jáde sí tí mo kọ béèrè sí wọ́n sọ pé nǹkan tó fà á ni pé bóyá mo máa bọrí máa ṣèrúbọ kankan bẹ́ẹ̀ bá mi sì ṣe up till now náà mo á rò pé jẹ́ kí n ṣì ní sùúrù náà mo tún try náà àwọn owó tí mo tún rí náà again ó tún ṣì ń everything ò fi bẹ́ẹ̀ yàtọ̀ ó tún ṣì ń wà continuously nǹkan tí mo wá fẹ́ kẹ́ ẹ̀ láyé mi pé kí ló lè fà á pé kí wọ́n máa make owó kó má mọ bó ṣe ń ná and then kó má mọ bó ṣe ń lọ lọ́wọ́ òun. Iṣẹ́ wo lẹ ń mo ṣe? fẹ́ béèrè ní ẹ sà. Iṣẹ́ wo lẹ ń ṣe? mo hustle mo máa hustle ni mo máa ń ṣe jámájàmá sometimes mo dẹ̀ máa ń ṣe yahoo díẹ̀díẹ̀ náà. Ẹ tiẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. That's very bẹ́ẹ̀ni good. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé kò sí ọmọ yahoo tó lè lákòjọ torí ìdí ni ok wípé ọ̀nà èrú lowó yẹn ń gbà wá, ọ̀nà ẹ̀bùrú náà ló máa tó gbà jáde. That is point one. ok Point ká wá pati pé ọ̀rọ̀ yahoo má ṣe yahoo tì. Ẹni ẹ ò mọ ok bẹ́ẹ̀ ṣe ń náwó pé owó yẹn ń disappear ni àbí kò ṣe pé ó ń disappear ẹ gbọ́dọ̀ mọ nǹkan tí ẹ fi owó ń ṣe náà, bóyá ẹ ń ná lórí òbò ni o, bóyá ẹ fi ń mọtí ni o, bóyá ẹ ń gbé lọ sí club ni o, kí ni nǹkan tí ẹ náwó mi yẹn ò lé lórí gangan? mi ò máa ń lọ club mi ò dẹ̀ máa ń Níbo lówó mọtí. yẹn kí lẹ máa ń fowó yẹn ṣe? Ẹ sọ nǹkan tẹ ẹ máa rántí nǹkan tẹ fi ń rà náà. Nǹkan tí ò fi bẹ́ẹ̀ rí lè yé mi nìyẹn sometimes náà gbà mí gan tí ó tó bá tẹ́ni tábàtẹ́ yọ pé mo tẹ gbó ìyàwó bá yọ yẹn kúrò sometimes tí n bá iṣẹ́ normal pé mo hustle tí n bá dájọ́ tí n bá gbówó àjọ yẹn nǹkan míì mo fẹ́ fowó àjọ yẹn ṣe tó yẹ bá dọ́ mi tán àwọn èrò míì tó máa wá sí mi lọ́kọ̀ gan tí n bá ṣe pé nǹkan yẹn tán máa wò pé kí lówó ìbálòwò èsì jẹ́ báwo ni mo ṣe ná tó fi lọ yẹn ni nǹkan tó ṣe mi gan. Ó dà pé ọ̀ tí ì ní the solution nǹkan tí mo ń béèrè lọ́wọ́ nǹkan lẹ dá o. Mo ní kí lẹ ń fowó rà, ṣé ẹ fi ń gbóbìnrin ni, ṣé ẹ fi ń ra aṣọ ni, ṣé ẹ fi ń ra bàtà ni, àbówó disappear. Ó máa sáà ní nǹkan tẹ fi ń owó ń ṣe àbí kò ní nǹkan tẹ ń fowó ṣe ni. Ìgbà míì tó bá ti ró bẹ́ẹ̀ ìgbà míì mo máa róúnjẹ sílé mo máa ra bàtà ńgbà míì mo dẹ̀ máa ra aṣọ náà. Owó tí a ń sọ yìí báyìí ṣó wọ 1 million. Rárá sà ìgbà míì 50,000 upward. Ìyẹn lẹ sọ pé ń wá kójọ bùkátà ló ju owó lọ. Sẹ́rí, that is the problem that you people have. Ẹ̀yin ènìyàn ẹ máa gbé ẹ ò mọ nǹkan tó ń pè lákòjọ o. Nǹkan tó ń pè lákòjọ ni wípé ẹni tó ń gba 100,000 lóṣù tó sọ pé òun ò lákòjọ tó sọ pé ayé ń ṣe òun ayé ò ṣe o, expenses ló pọ̀ ju owó lọ. Ìwọ tó ń rí 200,000 lóṣù tó sọ pé o ò lákòjọ expenses ló sì ń gbà lọ. So ó di ọjọ́ tí o bá ń rí 1 million 2 million tí o wá mọ nǹkan tí ó ń fowó yẹn ṣe yẹn ló túbọ̀ lè gbàgbọ́ pé o ò lákòjọ. Eléyìí expenses ló sì ń kó eléyìí lọ kì í ṣe ogun, ok? Ebi ó lágbára o. Irú àwọn eléyìí babaláwa kan máa fi àwọn eléyìí jẹun ni. Ó gba 50,000 tí máa ná dànù láàrin ìṣẹ́jú méjì. Ọba àgbáyé Ẹ ẹ káàbọ̀ sí káàárọ̀ àlàáfíà lọ. àlàáfíà ni o. Kí ni ìbéèrè yín? nǹkan tí mo kàn mo ní nọ́mbà ìjọmọlúàbí yín ni. Tí o sì rán sí láti 091 ṣé ẹ ti ń kọ́? ok 091 18 18 73 73 98 98 78. 78. WhatsApp lẹ máa ti bá wọn sọ̀rọ̀. Ẹ send voice message sí wọn. Kẹ́ni mo fẹ́ bá Ifá ní gbólóhùn wọn máa dá yín lóhùn. ok because ọmọ
Who is the next person? Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mi ì ní ìbéèrè tó pọ̀ àmọ́ mo need help yín. Help you. Student ni mí, mo ṣẹ̀ṣẹ̀ parí school ni àmọ́ mi ò wá ríṣẹ́. Mo wá ń wá tí n bá lè rírànlọ́wọ́ díẹ̀ tí màá fi establish business díẹ̀. Ṣé iṣẹ́ lẹ ń wá ni àbí business lẹ fẹ́ ṣe? Mo fẹ́ ṣe business ni. Ẹ sí kámẹ́rà yín. Ṣé ẹ lè sí kámẹ́rà kàbẹ́ ẹ lè sí kámẹ́rà? Time is going. Mi ì máa ń ṣe. Ẹ lè sí kámẹ́rà. Ìlú wo lẹ fi ń sọ̀rọ̀ yìí? Benin mo wà o. Kí lẹ wí sà? Irú business wo lẹ fẹ́ ṣe? Mo fẹ́ máa ta àwọn gold, àwọn bàtà, àwọn shoes. Mo ti ní bí 50k. 50,000. Tí a bá fún yín ní Benin tẹ́ wá yẹn tí tá a bá fún yín ní iṣẹ́ 20,000 lóṣù sí ẹ̀sìn lè ṣe kẹ́ máa fi manage kó tó di pé máa rówó fi ṣe ìwọ́dẹ́fẹ́ sí. Mi ṣe. Yes, mi ṣe. Yes. Yes. Wàá ṣe àbí òun? Mi ṣe. You don't want? I want. 20,000 work àbí per month? Yes, I want it. That is very good. That is very good. Benin lẹ wà àbí? Benin mo wà. Benin Public. Ó dáa. Ó yá mú báírò kó kọ WhatsApp number mi sílẹ̀. Okay. Ó yá ẹ sọ sà. 091 081 081 34 34 27 27 67 6 67 67 56. 56. So mo máa connect yín mọ́ èèyàn kan níbẹ̀ nìyẹn ó máa fún yín ní iṣẹ́ tẹ́ máa ṣe 20,000 per month. Okay, no problem. Tẹ́ bá ti ń ṣe lọ there we know what to do. Order. Thank you so much. God bless you. Okay. Ká ní bó sọ pé òun ò ṣe lẹ́ẹ̀kan yẹn máa já dànù. O ò fẹ́ ṣiṣẹ́, o fẹ́ ṣe business. Ẹni tó bá fẹ́ ṣe business, at least o gbọ́dọ̀ ní half of the money for you to know the value of the business. Kò sáàyè fún anybody láti kàn kówó business fún ẹ láti bẹ̀rẹ̀ má kó jọ. You need to have experience. Olamide, what is your question? A ò gbọ́ yín o. Mo gbọ́ ẹ̀sọ́ ní alẹ́ pé. We don't hear you. If you want to come here, bíbí ò kì í ṣe ilé akọ tí ẹ ti ṣakọ. À ń kẹ́kọ̀ọ́ bí òun. Yálà yá. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà. Yes sir. Kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sí kinní kan fún yín ní sà ọba. Tẹ́ ẹ bá gbé sórí afẹ́fẹ́ ìjọ sà, a nídìí ẹ̀pù yìí. Bí kí ni? Àwa tá a wà ní Qatar ń bíbá yẹn jọ kò sí àǹfààní fún wa láti ṣe international passport. Okay. So àwa nídìí ẹ̀pù àwọn ìjọba Nàìjíríà. Gbogbo àtẹ passport wa ti expire, wọ́n ní ká lọ sí Nàìjíríà ká lọ ṣe ni. A kò dẹ̀ ṣiṣẹ́, oṣù kẹsàn-án lè ta tiwa ń kàtà àríṣẹ́ sí. kò síṣẹ́ akànpọ̀ ní adẹ̀ ń sanwó lé tí mò ń gbé 300,000 ní lóṣù
èmi àti àwọn méjìlá jọ ń ṣe rẹ̀ 150 lóṣooṣù. tó kí lẹ fẹ́ kí ìjọba so nàìjíríà ṣe fún tó kù. kí wọ́n ṣàánú wa kí wọ́n gbé pásítọ̀tì wá fún wa ní kárí pásítọ̀tì international passport wa renew. ok ẹ dárúkọ yín àti orúkọ ẹbí tẹ́ ti ń pè sódà ìjọba náà wà bí wọ́n gbọ́ yín. orúkọ mi ni Alhaja Bọ̀lọ́rẹ́ mò ń pè láti Qatar. ok so ó yá ẹ padà sọ ọkọ tẹ́ fẹ́ kí ìjọba nàìjíríà ṣe fún yín àti ìkọtẹ ńlá kọjá time is going. Thank you sir. nǹkan tá à ń là kọjá mi ni pé international passport wa ti expire a dẹ̀ lọ sí embassy wa wọ́n ní kò sí embassy pé ọ́fíìsì ló wà pé ká lọ sí ilé ká lọ renew passport wa a dẹ̀ ti wà ń bí àwọn tó ti wà ń bí 2 years 1 year èmi ń sìn 9 months mò ń lò lọ yá àṣìṣe níbo la ti fẹ́ ró ta ti fẹ́ lọ ra ticket a fi lọ renew passport Nàìjíríà so a dẹ̀ ń òun sanwó náà lẹ lé. ti yeah so that is your job so òun náà lẹ ti gbọ́ yẹn ọlọ́run ká fún wọn ṣe o. àmì sọ. hello Bọ́lájí. Ọba Solomon ẹ kálẹ́ o. ẹ̀yà sàṣẹ àlàáfíà lẹ wà. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ wà. Alhamdulilayi o mùsùlùmí ni mí o. kí ni ìbéèrè yín. mi ní béèrè o mo ní kí n ní sà. ẹ ṣé o. ibi bí a máa ń kẹ́kọ̀ọ́ níbí ni a máa ń kọ́gbọ́n níbí ni a kì í kéèyàn bí o. hello Larry B. hello ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ nǹkan tẹ́ ẹ sọ lẹ́ǹkan ẹ mo fẹ́ béèrè kankan lórí ẹ̀ nípa ọ̀rọ̀ owó because ẹni pé ọlọ́run ò ṣòwò ní pé àwọn èèyàn ni a dá owó lóòótọ́ dẹ̀ ni because tó bá pẹ́ lóòótọ́ ni pé ọlọ́run ò ṣòwò why ti jẹ́ pé àwọn pastors tí wọ́n believe nínú ọlọ́run kì í sọ wá jẹ́ pé púpọ̀ nu wọn àti sanwó chọ́ọ̀chì wàhálà ni èmi nu wọn àti tọ́jú family wọn wà. ọba o. hello ẹ káàbọ̀ kí ni ìbéèrè iṣẹ́ àlàáfíà ìbéèrè mi ni pé ọba ṣé ẹ gbàgbọ́ pé ọ̀run àpáàdì wà. kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ bọ́ ṣé ẹ gbàgbọ́ pé tíyàn bá ṣoore orí á máa tọ́. ok bọ́ kí ló fà á tí àwọn olóore tètè máa ń kú. ẹ wo orú Yar'Adua Ansin tó fẹ́ tún Nàìjíríà ṣe ń gbà yẹn ó kọ́ ìdè kúkú òjijì bọ́ kí ló fà á sá. nǹkan tó fà á ni wípé bíbélì sọ ọ̀rọ̀ kan. ok. ó ní ṣé kìrìsìtẹ́nì ní àbí mùsùlùmí. Christian ni mí bọ́ mi ní báìbù síbi tí mo wáyò. ẹni bíbélì. rárá kò sí bíbélì ní bíbélì síbi ibi ẹnu iṣẹ́ mo wà níbi tí mo wà. bíbélì sọ wípé Àìsáyà àkókò ló sọ bẹ́ẹ̀. ó ní ìwà batẹnijẹ́ tí a kò bàjẹ́ lọ́jọ́ tí o bá dẹ́kun láti batẹnijẹ́ lọ́jọ́ náà la ó bá ọ jẹ́ kan. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tí gbogbo ayé ń rò tí ènìyàn gidi àbí ènìyàn pàtàkì láwùjọ ó bà tènìyàn jẹ́ ní kọ́nà ó wá sí public tó fẹ́ máa ṣe bí olóore ìjọ tí ènìyàn wá repent wípé òun ò ṣèbàjẹ́ mọ́ ọjọ́ yẹn náà la máa bá ayé kiri. so thousands of olóore tẹ́yìn pè lólóore yẹn wọ́n ti ṣèbàjẹ́ fọmọlọ́mọ wọ́n fẹ́ máa fi wájú rẹ Ọlọ́run ìbàjẹ́ tó ń tẹ̀ sí a gbọ́dọ̀ béèrè lórí wọn because ẹlẹ́ṣẹ̀ kan ní ọlọ́run nìkan ló mọ ẹni rí. inú mi ni ọba ọpọlọ yín kò ní bàjẹ́ ẹ ṣé gan sa ẹ ṣé sà. so èèyàn ń sóore èèyàn fi hàn wípé ẹni rere ni ilé ayé dìbò gan mi ò mọ bọ́n ti fẹ́ explain ilé ayé tó máa lè yé èèyàn nǹkan tí a gbé jáde yìí iṣẹ́ tí mo ti bẹ̀rẹ̀ láti kékeré ni láti ọmọ ọdún 7 ni mo ti ń gbàrìṣà ṣe kiri àwọn generation ayé tá a kọ́kọ́ wá àwọn experience tá a ti ní níbẹ̀
ayé rí kọ̀lọ̀kọ̀lọ̀, kì í ṣe gbogbo olóore ló máa, kì í ṣe gbogbo ẹni tó ṣoore lólóore. Àìmọye olóore tó jẹ́ bá a ṣe bí ni wọ́n. Ẹ jẹ́ ká fi bẹ̀ sílẹ̀ ká lọ sí ibi mi. Ayé yìí rí kọ̀lọ̀kọ̀lọ̀. Ṣé ẹ̀yin dá olóore mọ̀ sá? Hello, bá ẹ káàárọ̀ sà. Ẹ tí jẹ́ oúnjẹ yín látàárọ̀. Sà, mo ní ìbéèrè ni. Ẹ ní sùúrù, oúnjẹ tí ẹ ń jẹ látàárọ̀ sọ pé tẹ́ bá ti jẹ tán pé máa fún mi lówó látàárọ̀. Ẹ ò tí jẹ tán. Ọba àgbáyé ọba bó ṣe bí ẹ̀rántí mi ni èmi mo wá bá yín pẹ̀lú ìkejì mi gbà yẹn. Gbogbo yín mo rántí, mo ní oúnjẹ tí ẹ ń jẹ látàárọ̀ promise mi lówó sí ẹ ò tí jẹ tán, yes or no. Ọba ẹ má wọlé máa ṣe owó sí yín fún ọ̀rọ̀. Ẹ má promise mi mọ́, ẹ má máa fi, ẹ má bàa ṣe. Ọba náà máa ṣe kan fún yín. Wàhálà ẹ mọ̀ mí ni mo ti ṣe owó fún yín rí. Ó yá So bí ọba ìfẹsẹ̀. ok kọ́jọ́ tí mo fẹ́ béèrè ni pé number one kó tó di pé bóyá àwọn bíi DNA ọ̀nà DNA tó dé báwo làwọn èèyàn ṣe máa ń mọ̀ tẹ́lẹ̀ láyé àtijọ́ pé òkè èmi mo lọ́mọ yìí torí ẹni tó bímọ ń sìn ṣé wọ́n kì í wádìí pé ṣé mo lọ́mọ yìí láyé àtijọ́ ni àti pé DNA yìí gangan ṣé ó bẹ́tà ó dáa ni àbí wàhálà tó ń fà ṣé kò tó wá ju oore tó ń ṣe lọ question alákọ̀ọ́kọ́ ni ẹ sà so ṣé kí n bẹ̀rẹ̀ lẹ́kìtì. Ẹ jẹ́ ká dáhùn àkọ́kọ́. ok sir. Bí ẹni ayé àtijọ́ tó bá fi ọmọ, àwọn kan máa ju ọmọ yẹn sómi, tọmọ yẹn bá léfó ọmọ akọni, tọmọ yẹn bá ti lọ sílẹ̀ ọmọ àlè ni. Àwọn kan wà tó jẹ́ kí wọ́n máa pe èrè wá láti inú igbó kó wá lára ọmọ yẹn, tí ò bá ti pa ọmọ yẹn ọmọ akọni, tí ó bá ti pa ọmọ àlè ni. Àwọn DNA ayé àtijọ́ ni. wow ẹ ṣe gan ọba so DNA yìí sìn ṣé kìí ṣe pé bóyá ó ń cause more damage ju dáadáa tó wà ń bẹ̀ lọ tó rà oríṣiríṣi home tó ti break. Ẹ lọ máa bá wọn tó. Yes, sir. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Alhamdulillah. Thank you for the morning. I really appreciate. Kí ni ìbéèrè yín yẹn? Ìbéèrè mi tí mo fẹ́ béèrè lálẹ́ yìí, ìbéèrè tó kéré díẹ̀ ní but mi ì mọ̀ àmọ́ máa ṣàgbékalẹ̀ ṣá. Àkọ́kọ́ nínú ìbéèrè mi ni pé ǹjẹ́ ó rọrùn kí ẹni tó fẹ́ ṣe oore fún yàn kó máa fi léyàn káàkiri? Ó rọrùn gan o. Ó rọrùn pé kí èèyàn fi oore léèyàn kiri. Pé èèyàn fẹ́ ṣe nǹkan fún yàn sí kó a máa ní ẹ bá mi bẹ́ẹ̀ mo fẹ́ ṣe fún ní ẹjọ́. Bẹ́ẹ̀ni. Ok. Ó ti ṣẹlẹ̀ sí mi láìmọye ìgbà. So ẹ̀yin ló ṣẹlẹ̀ sí fine. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tí èèyàn bá ń ṣe nǹkan lọ tàbí èèyàn fẹ́ dáwọ́ lé nǹkan tó wá rí pé nǹkan tí mo fẹ́ ṣe yìí o ibi tó ń padà ń lọ yìí yóò mọ̀mọ́ bàjẹ́ sí màá ní. Ǹjẹ́ kí ẹni yẹn máa ṣe lọ kó padà bàjẹ́ yẹn tàbí kó withdraw lọ́nà èwo ló máa pay ẹ̀ ń bẹ̀? Come again. Èèyàn fẹ́ ṣe nǹkan sìn ó fẹ́ tún nǹkan sí ìgbà tó wá fẹ́ tún nǹkan yẹn sí nǹkan tó fẹ́ tún ṣe tó wá ń bàjẹ́ sí ni. Ìsídà kó ṣe kí ni kó withdraw níbi nǹkan tó fẹ́ tún ṣe tó ń bàjẹ́ mọ́ lọ́wọ́ yẹn pé tabarẹ́ lómi tó lè tún ṣe o ó dà kó ti ń yíwọ́ fún òun ju kó wá máa tẹra mọ́ lọ pé I will do it, I will do it, I will do it tó dẹ̀ tó ń bàjẹ́ sí every day every night. The way tí a bá fi wó ilé la máa ṣe kọ́ beautiful ilé sí àyè ibẹ̀ tó. So question tí máa béèrè láàárín yẹn ni wípé ṣé ẹni tí ó ṣe nǹkan lọ yẹn ṣé ojú ẹ̀ ní kíní yẹn ti ń bàjẹ́ àbí ojú àwọn tó ń wò ó kíní yẹn ń bàjẹ́? ojú ẹ̀ náà ló ti ń bàjẹ́ ojú ẹ̀ gangan ló ti ń bàjẹ́ lọ. So determine a ò lè sọ pé kẹ́nìyẹn dúró a ò dẹ̀ lè sọ pé kó má dúró because ẹni tó búdòsà tó wó ilé
ẹni tó rán wípé kó ẹni sùúrù kò ń ṣàwa la fẹ́ pa láṣẹ fún pé kó dúró o. Àwa la fẹ́ kó pera ẹ̀ padà nínú ròrí ẹ̀ wípé ipá mi ò ká kinní mọ́. ẹni sùúrù ẹ ti béèrè Ok, question ẹ jẹ́ ká dáhùn. ok, ẹni tó ní kí búdòsà máa wọlé lọ ok. tó dẹ̀ mọ̀ wípé ilé yẹn ń bàjẹ́ òun ló mọ nǹkan tó wà lọ́kàn ẹ̀ òun ló mọ àrà tó fẹ́ dá sórí ilẹ̀ yẹn. ẹni tó dẹ̀ sọ wípé òkè o jọ̀kàn bá mi réèkì ẹ̀gbẹ́ inú ilé yìí o ibi tó wá réèkì yìí bóyá búdòsà yẹn ti kọ́ kùnú kan bóyá níbi tó gbéṣẹ́ dé yìí o bóyá dúró bẹ́ẹ̀ má tó wó kọjá ẹ̀bẹ̀ òun ló mọ nǹkan tó wà ní kọ́pàǹdì ẹ̀ wípé owó tó wà lọ́wọ́ tó lè fi rìpíà lé ẹnìkan ló wà lọ́wọ́ tó fi ṣe bẹ́ẹ̀. So determination ẹni yẹn ló máa follow ìmọ̀lú advice ẹ̀ pé a kó dúró kó má dúró because kò sẹ́ni tó mọ nǹkan tó wà lọ́kàn ẹni yẹn tó fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Bọ́rọ̀ Nàìjíríà ṣe wá ń lọ yìí kí la fẹ́ kí ni solution tiwa náà ń bẹ̀ báyìí torí kò sí pé kò sí gbogbo wa ló lówó gbogbo wa kọ́ ló lówó àwọn kan dẹ̀ ní tẹ́ bá sọ̀rọ̀ pé ara ń níyàn wọ́n máa sọ pé Ọlọ́run má jẹ́ ká ara ń ní mi o ara ò ní mi o bẹ́ẹ̀ táwọn tó ara ń ní mọ́ra wọn. ẹni tí ara ní ló máa béèrè pé kí nìdí tí ara fi ní o kí nìdí tó fi gbé ara sílẹ̀ kára máa ní o. ní tára fi ní náà ni mo ti sọ yẹn bóyá gbogbo nǹkan ṣe ń lọ yìí ó ń kó nira bá most of people. ọ̀rọ̀ mi ò yé yín. Naam, ẹni tí ara ní yẹn naam. kí nìdí tó fi jókòó tẹ́tẹ́lẹ̀ tó fi jẹ́ kára máa ní òun. Ṣé èèyàn ló jókòó tẹ̀tẹ̀rẹ̀ tí Nàìjíríà fi ń rí báyìí kò ń ṣe pé bóyá àwọn olórí wa ló ń dàrú. Nàìjíríà ò rí bákan àwọn kan ní ayé wọn rí bákan kò sí nǹkan tó ṣe Nàìjíríà is Nàìjíríà àwọn tó jókòó tẹ́tẹ́lẹ̀ láyé wọn rí bákan kì í ṣe gbogbo ènìyàn. All is well. Thank you, sir. tàbí gbogbo èèyàn láyé ẹ̀rí bákan ni. No. So àwọn tó jókòó tẹ́tẹ́lẹ̀ tó ń jẹ́ káyé wọn rí bákan làwọn tẹ́ ń sọ̀rọ̀ àwọn yẹn ló máa wá jára wọn wípé òkè o a máa tó dìbò ní 2027 tá a bá máa dìbò ní 2027 èmi náà gbọ́dọ̀ pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlú ìlú. So the last question mi lélẹ̀ ní Nàìjíríà yìí a mọ̀ pé a ní Haúsá a ní Yorùbá a dẹ̀ ní Ìgbò tí ẹ bá ń lọ sìn tí Haúsá bá fi ọ̀bẹ sí ẹ̀gbẹ́ tó bá ń kiri ẹja àbó ń kiri ata àbó ń kiri ẹ̀wà ẹ lè rọ́lọ́pàá kó arrest ẹ̀ wípé wáì tó di ọ̀bẹ sára tó ń rìn but tí ọmọ Yorùbá wa kan bá fi ọ̀bẹ sí àpò kódà kó jẹ́ pé alápàtà ni tí kò bá múra dáadáa tàbí kí ẹgbẹ́ wọn ó fẹsẹ̀ rinlẹ̀ ẹnìyẹn máa pẹ́ lẹ́wọ̀n why yóò yàtọ̀ fún pé bóyá ilẹ̀ Haúsá o àti ilẹ̀ Yorùbá wa Lagos state Ondo state and Ogun state and everything báyìí ní Yorùbá yìí báyìí kò ṣe pé bóyá ilẹ̀ Haúsá nìkan náà ti ń forí jà but lọ́dọ̀ wọn yìí báyìí they will arrest anyone that tó bá wà pẹ̀lú ọ̀bẹ àbẹ́ni àmọ́ tó bá jẹ́ Haúsá a máa ní self defence ṣé àwa Yorùbá ò lè self defence ẹ̀mí wa ni pẹ̀lú pé ọ̀bẹ ń bẹ lára mi torí ìjàmbá. oògùn náà mọ̀mọ́ Yorùbá kì í ṣe ọ̀bẹ la mọ̀mọ́ Haúsá kì í ṣe pé wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀ ayé ti mọ̀ mọ́ wọn pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn oògùn la mọ̀mọ́ Yorùbá. Oògùn yẹn náà tá a bá tún wá sọ pé òkè á lọ sọsẹ ẹ̀fọ́rí asọsẹ eyín asọsẹ jẹ̀dí asọsẹ akókóró tọ́lọ́pàá bá tún wá rí ọṣẹ yẹn wá tún gbéyàn lọ station. Èmi ò tí ì experience irú kan bẹ́ẹ̀ rí mi ò dẹ̀ gbàgbọ́ mi lọ́sẹ̀ ọlọ́pàá ò lè rí ọṣẹ lọ́wọ́ mi gbogbo ọlọ́pàá Nàìjíríà sì ló mọ̀ pé mo ń so oògùn polóògùn ni mi. ìjọ tí n bá rí fídíò yẹn ti lọ ìjọ tí n bá rí fídíò yẹn I have your like mo ti follow yín màá kàn ra send ẹ̀ sí màá jẹ́ kẹ́ ẹ rí dáadáa. nǹkan tí mo mọ̀ wípé ó lè ṣẹlẹ̀ tí ọlọ́pàá bá ń ṣàṣe èèyàn ó yá ó ṣẹlẹ̀ sí táìmù bóyá wọ́n gbọ́ information bóyá wọ́n ti kọ́kọ́ rí ọ̀bẹ lọ́wọ́ ẹni yẹn tí wọ́n bá wá rí oògùn àbí anything nǹkan tó dì wọ́n lè kó pẹ̀lú ṣùgbọ́n kí ọlọ́pàá rí oògùn tí èèyàn so mọ́ra kó wá sọ pé torí tó oògùn yẹn pé wọ́n arrest ẹ̀mí ò gbọ́ rí but ó ṣeé ṣe kí ẹni yẹn wà suspect tó wá rí oògùn lọ́wọ́ ẹ̀ wọ́n lè kó mọ́. àwọn èèyàn ń kọ sí kọ́mẹ́ǹtì mi báyìí sẹ́rí tẹ́ bá ń lọ sọ́nà ẹni Ìjẹ̀bú Òde ọ̀ Ìbàdàn ọ̀ ọ̀nà Kwara state yẹn Ọ̀fà ńkò yẹn tẹ́ bá ń lọ báyìí Ondo state is different but Ọ̀fà
Ọ̀yọ́, Lagos State, Ìbàdàn, Ogun State yẹn tí ẹni ọṣẹ bá ń bẹ kódà kó jọ ṣe eyín ọmọdé tó bá ń bẹnu báàgì yín astagfirullah làgà fún mi mọ̀ bóyá tí ìbámu pàdé ọlápẹ́ níkà ẹ kí n wọkọ̀ èrò ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé wọkọ̀ èrò no matter how it is ẹni yẹn máa dé station tí ò bá dé station máa tẹ̀wó wọ́n máa ní kí ló ń fọṣẹ sí kó lọ́ fún pé àwọ̀ṣe yín ni àwọ̀ṣe jẹ̀díjẹ̀dí ni wọ́n nígbà ìgbà yẹn náà máa parọ́ pé ẹrin èèyàn ń bẹ nínú ọṣẹ yẹn. ìkọ́lọ́ sẹ́yìn ni wípé èmi mọ̀ wípé àwọn kéèsì yẹn kò lè dókè tabara ọlọ́pàá tó ń ṣe bẹ́ẹ̀ elébi pàdé lébi nìyẹn so wọ́n fẹ́ jẹun láti ara yín ni wọ́n mọ̀ bóyá kò tí ì gbà sálárì so mo mọ̀ wípé irú àwọn kéèsì bẹ́ẹ̀ kọ́nà ni wọ́n bá rẹ́ni bá wọn handle ẹ̀ tí ò bá ti lè rí evidence gidi mú jáde wípé ẹran èèyàn wà nínú ẹ̀ ọlọ́pàá yẹn kò lè ṣẹ̀wọ̀n dì so ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹjọ́ mo ní ọṣẹ o mo dẹ̀ ní ìgbàdí ṣé mo lè fara tì yín tí n bá ti láwọn mú mi kí n máa sábọ̀ lọ́dọ̀ yín. èmi ń lo oògùn so tó bá mú yín lórí nǹkan tí ò ní mínì ẹ lè jẹ́ kí mi gbọ́. kò sí wàhálà Ọlọ́run á fi sọ ẹ̀ sọ. so ọlọ́pàá ò lè mú ènìyàn lórí nǹkan tí ò ní evidence yẹ so tó bá gbé ọṣẹ dání a máa gbé ọṣẹ yẹn lọ sí everywhere tó bá lè dictate wípé ara èèyàn wà nínú wọ́n free. hello ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni kí ni ìyàtọ̀ àánú àti oore. ìyàtọ̀ tó wà láàárín àánú àti oore. bẹ́ẹ̀ ni sà. oore ní nǹkan tí ènìyàn máa ń ṣe fún ẹni tó tọ́ sí tàbí ẹni tó béèrè. àánú ní nǹkan tí a máa ń ṣe fún ènìyàn bóyá ó mọ̀ ẹ́ ṣe bóyá kò mọ̀ ẹ́ ṣe bóyá ó tọ́ sí bóyá kò tọ́ sí. ìyàtọ̀ méjì nìyẹn. okay sorry sir another question ṣé ó possible kí ẹni tí ò ní àánú kó ṣe oore fún èèyàn. ṣé ó possible kí ẹni tí ò ní àánú kó ṣoore fún ènìyàn. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni àwọn amúrọ̀bà gan ló máa ń ṣoore jù. àwọn kidnapper ló máa ń ṣoore jù tó bá dé àwọn stage kan ó dàbí ẹ̀gbọ́n ní òsì nígbà yẹn wípé ó dàbí pé àwọn kidnapper ní láyé ìgbà kan bóyá tí kò sí náírà ìgbọ́n bẹ̀rẹ̀ sí pín náírà níbì kan mo gbọ́ history yẹn nígbà yẹn so ó possible kí ẹni tó lójú àánú kó ṣoore. wow. ẹ ṣé sà. God bless you. Who is the last person for today? Ó kù ẹnìkan péré tá a máa gbé wọlé. Who is that person? Kí ẹnìyẹn kó béèrè question gidi o. The last person for today. Hello? Yes, sir.
ẹjọ́ kí ni ẹni ìbéèrè sọ̀rọ̀ kí ni ìtumọ̀ pé kí èèyàn kó máa rí ìgbín lójú oorun kó ló ṣẹlẹ̀ kó tó di pé ẹ rí ìgbín ẹ ṣàlàyé àlá yẹn bóyá bí kí èèyàn máa lálàá kó sá máa rí lójú oorun kó sáà máa rí kó ìgbín wá máa sá. ìtumọ̀ ẹ̀ ni wípé ògo ènìyàn slow kẹ́nìyàn lọ sáré kó lọ ṣẹbọ